onírọ́ polówó elétè fẹ́ rajà alábòsí ní ta ló máa rajà irọ́ jàǹbá ta fún jàǹbá rà láyé ọmọ mi tẹ́tí o gbọ́ jàǹbá ta fún jàǹbá rà láyé tẹ́tí o gbọ́rọ̀ mi jàǹbá ta fún jàǹbá rà láyé láyé ta wà jàǹbá ta fún jàǹbá rà láyé jàǹbá ta fún jàǹbá rà jàǹbá ta fún jàǹbá rà láyé jàǹbá ta fún jàǹbá rà jàǹbá ta fún jàǹbá rà láyé onírọ́ polówó elétè fẹ́ rajà alábòsí ní ta ló máa rajà irọ́ jàǹbá ta fún jàǹbá rà láyé má fàṣírí ọjà mi hàn ẹ́ irọ́ ló pa má fàṣírí ayé mi hàn ẹ́ irọ́ ló pa má jẹ́ kọ́tàn ẹ́ gbà tọwọ́ ẹ́ irọ́ ló pa sísá mo fẹ́ràn ẹ́ irọ́ ló pa mo fẹ́ràn ẹ̀jẹ̀ mímí lọ o irọ́ ló pa sísá tẹ̀lé mi ká lọ irọ́ ló pa brọ́dà mo lè mú ẹ kò sí irọ́ ló pa àṣírí ayé wà lọ́wọ́ mi o irọ́ ló pa àṣírí àrùn wà lẹ́sẹ̀ mi irọ́ ló pa jọ̀wọ́ má jẹ́ kọ́tàn ẹ̀jẹ̀ ọ̀rẹ́ irọ́ ló pa irọ́ la ráyé mọ́ irọ́ ló pa ojú ọ̀run tó ṣú lẹ́lẹ́ irọ́ ló pa iṣẹ́ ọwọ́ àwa kan ni irọ́ ló pa iṣẹ́ ọwọ́ àwa kan ni. Dádì Tókẹ́. Lóde ṣé ò sí. Kó máa sí náà ni mi ò tiẹ̀ mọ̀ pé ti múra tán mo lálàá kan ni ṣe rí àlá yẹn ńṣe ló dàbíi pé ẹni tó ń wáfà tó wá rófò. ìtumọ̀ mo lálàá ń jẹ́ mo lálàá ìwọ ni ẹni tó ń wáfà òun wófò ṣé wọ́n ló máa lálàá ìwọ náà ló máa túmọ̀ ẹ̀fọn ara ẹni. Dádì Tókẹ́ ó dẹ̀ má bínú nǹkan tó ṣẹlẹ̀ nínú àlá yẹn gangan ni wípé mo rí wípé ẹ gbé báàgì gold dání àwọn kan wá gbà lọ́wọ́ yín wọ́n wá gbé báàgì òfìfo lé yín lọ́wọ́ gbogbo àwọn tán dẹ̀ wà ní ojú àlá mi yẹn aṣọ funfun báláwo ni gbogbo wọn wà fíbi tàwọn aládùúrà. wọ́n gba báàgì gold lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni. wọ́n wá gbé báàgì òfìfo fún mi. bẹ́ẹ̀ni bí mo ṣe rí nìyẹn. ok ó ṣe ó yẹ kó mọ̀ pé mo kápá ọ̀kan jù àmì ọlọ́run ní jẹ́ kí á wá fàkàrọ̀fò míì tí ẹ̀ ní wá ìfà náà mi ò ní báyọ̀ wá ìfà káàkiri débi tí màá rófò máa take care ṣùgbọ́n ó ṣe all right. nǹkan ní kí n sọ fún yín kẹ́ ṣọ́ra ni. ọ̀dà ẹ má pẹ́. ok. kí ni bàtà yìí gogoro rí. kí ni. bàtà yìí ló gogoro yìí. bọ́n ṣe ń wọlé kò nìyẹn tí wọ́n máa fi máa wọ bí ọjọ́ kan sí ọjọ́ kejì ọjọ́ kẹta báyìí ó máa mú ẹ lára èmi máa tó ga jù yẹn lọ tó ga tó yìí láti lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń wọ̀ bẹ́ẹ̀. ó wà ládàánù. ẹ̀rọ wọ́n bá ti mọ̀ ọ́ lára àwọn àwọ̀ àwọn sísìn wọ̀ dáadáa bẹ́ẹ̀ ni. kéde rùn gbé. kí ni ẹ. ẹrùn fẹ́fẹ́. kí ni ó rùn fẹ́fẹ́. aṣọ nì. ẹ ṣe ibi tí mo ti rà ni tí wọ́n bá ti ra aṣọ bẹ́ẹ̀ yẹn ní boutique bó ṣe máa ń rùn nìyẹn kò sí nǹkan tó ṣe. ṣé kò sí nǹkan kan tó ṣe é kálí ọ̀pá ìfúté lọ sí pé bá mi gé o bá mi ràn wọ́n ìyẹn ò tiẹ̀ kí ń ràn rárá bọ̀ aṣọ tó bá rà ní boutique bó ṣe máa ń rùn nìyẹn. ó sọ̀nà ó ní ṣáṣá. ó fi hàn pàṣọ gidi ni bó ṣe máa ń rùn nìyẹn. wẹ́rẹ̀ sùtánà sí. sùtánà. ìrẹ́ fi yẹn sí. èyí máa ń wọ bàtà yìí. ìmọ̀ wọn ka ṣàkọ́dé èdè wọn ka gòmí ṣọ́ọ̀ṣì ẹ̀. ọ̀dọ̀ ọjà tó bá wọ sọ láwọn wọn bàtà sí ṣé wò ó mọ ni ṣé gbà tó lọ ṣọ́ọ̀ṣì ṣe orí káwọn èèyàn wọ bàtà tó bá ti wọ sùtánà yìí ò ní wọ bàtà tó bá fẹ́ wọ ilé ayé pé àwọn aṣọ tó máa wọ̀ rẹ̀ sí lélẹ̀ àwọn tí mo rà fún ẹ ló máa wọ tó bá ti lè gbé sùtánà wọra gbàm báyìí ó wọ bàtà ó lòdì sí tó bá dẹ̀ máa lọ síjọ wa mọ̀ pé ó máa yọ kíní tó wà mú ẹ wá yọ kó bá ẹ̀sìn ti wà mú wá yọ kò ṣetán tó bá ti ṣetán máa ra sùtánà fún ẹgbàá yẹn. aláì ká ṣàkóso
èyí ó bọ̀ pápá gan ṣé kò jẹ́ kó tiẹ̀ èèyàn pé ọkọ mi o tiẹ̀ ṣe o tó bá mi lọ tó ra nǹkan báyìí wá fún mi rọ́ ni o ṣàkàn complain. bínú èèwọ̀ ṣé o ọkọ mi lùkàlùkà. lùkàlùkà. ọkọ mi lùkàlùkà. kí ló ń jẹ́ lùkàlùkà. mi ọkọ mi lùkàlùkà ṣe bí mò ń pírèsì ẹni. wàá sọ tí máa gbọ́ ni onílùkàlùkà dáa kó sọ nǹkan mí ni. irọ́ o my darling husband. ló sọ lùkàlùkà. sọ tí máa gbọ́ ń gbà yẹn wọ́n pé gbogbo yẹn tún dàpọ̀ tó fẹ́ máa kórè máa dàrú o ṣàfẹ́ràn àwọn tí mo ra yẹn. mo like it. Let your appearance be full of glory. The way you appear matters. Who you talk to matters. When you want to move from glory to glory, move with glorious people. Àwọn kan wà tó ń bá rìn wọn ò ní ògo. Tó o bá dẹ̀ ti ń bẹ́ni tí ò lógo rìn, ìwọ náà lè lógo. Ògo dẹ̀ ní kíláàsì o. Ògo àdúgbò. Ògo kan náà nìyẹn o. Wọ́n mọ̀ ní street wọn. Ògo street wà. Òun nìkan ló ní Camry ní street yẹn Tani Eye. Àwa máa play CD tó bá lọ ládùúgbò. Adéǹjẹrẹ délé adéǹgò kẹ̀kẹ́ o. Glory kan náà nìyẹn. Glory àdúgbò nìyẹn. Glory mi ni glory bus stop. German national. Bóyá bọ́lá ẹgbẹ́ wa bọ́lá yàrá ìyá ẹ̀bọ̀ ẹ̀kọ́ tó bá nù wọ́n dá ìgbìmọ̀ ọ̀gbọ́n ogun ni. mi kí bá mi yan Olódùmarè lógo lápá ibẹ̀. mọ́mì ọmọ hallelujah aké ní sáìdì yìí bá mi kí hallelujah. àwọn ọkùnrin lè fẹ́ farawé yín o dádì ẹ̀yin ńkọ́. àkókò náà tó Olódùmarè ọba tó pọ̀ nípa àti agbára. ṣe ara rẹ lógo. ojú tọba yé ojú ti ìjòyè ojú tọba yé ojú ti ìjòyè agbáwo òní mi ojú tọba lọ. ojú tọba yé ojú ti ìjòyè ojú tọba yé ojú ti ìjòyè ọlọ́run òní mi ojú ti ìjòyè. kẹ́ ẹ máa ṣàlàyé fún ẹ kó lè yé ẹ dáadáa. ojú tọba yé ojú ti ìjòyè ojú tọba yé ojú ti ìjòyè agbáwo òní mi ojú tọba lọ. ojú tọba yé ojú ti ìjòyè ojú tọba yé ojú ti ìjòyè ọlọ́run òní mi ojú tọba lọ. bàbá o ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ. bàbá o ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ. àwọn kan wá wọn ò ní gbàgbọ́. ṣùgbọ́n nínú ìgbàgbọ́ wọn wọ́n gba ire lọ. àwọn kan wá wọ́n ní ìgbàgbọ́ àmọ́ torí ìgbàgbọ́ wọn kéré wọn kò gba ire lọ. a wò pé ó ṣe máa jẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n ó ti sọ wípé èmi ó ṣàánú fún ẹni tẹ́mi ó ṣàánú fún. sọ bẹ́ẹ̀ sẹ́ bàbá ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ. bàbá o ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ. ìyá ò gbọ́dọ̀ jẹ́ wọ́n mọ̀ ó bàbá. ìyá ò gbọ́dọ̀ jẹ́ wọ́n mọ̀ ó bàbá. torí wọn lè pè fún ìyá ti jẹ́ ìpè rẹ̀. ìyá ò gbọ́dọ̀ àmọ́ ṣe ní gbogbo yẹn ìgbà tí boyfriend ẹ gba Mike Bádéjọ tó bẹ̀rẹ̀ pé mọ̀júbẹ̀rẹ̀ o bàbá ìgbà àwọn tó pọ̀ nípa ti àmúrí yéè mọ̀júbẹ̀rẹ̀ ọmọ ìgbà àwọn tó pọ̀ nípa ti agbára ìgbà tó borí ipa ọ̀la tó borí ọ̀la agbára tí ń gbé agbára mi bà mí dọ̀wọ́ rẹ̀. bàbá mi yàrá gbẹ̀ni sọ́lẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ láwùdẹ òru mọ wọlé kéwù mọ sáwùdẹ mo kọ́kọ́ pam ṣé gbà tó ṣe kéwù ní mo yà yé kéwù ní wọ́n fi wá mo la Ọlọ́run bàbá yẹn mo lọ́ọ̀bù ẹ̀bí
ọkọ bá díjọ boyfriend ẹ mo love mo lè kú torí ẹ. obìnrin ti pọ̀jù fún jọ dédé dán wọn obìnrin àkàkà ìyá òkè bìsí yàtọ̀ fún òkè mọ́ lẹ́wẹ́ tí kò ní láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. kò má tà jẹ́ ṣàṣírí fún ẹ star ni wà gba bẹ́ẹ̀ star wà nínú ṣọ́ọ̀ṣì nìyẹn star lọ́mọ láti ilẹ̀ ṣé wò dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó kùnrin bá ti ṣe lálẹ́ àwọn obìnrin aláìkọkùnrin ọkùnrin la máa ń support ọkùnrin ni àti ẹ̀kí fẹ́ gbọ́ side obìnrin ọkùnrin ni. Oya Stephen wá kọ́ ṣebí Stephen báyìí tó bá ń kọrin bẹ́ẹ̀ ayé máa listing ó mọ orin kọ obìnrin ayé boyfriend mi ò ní dáńbi tó bá wà èmi láìkí báwọn obìnrin ṣe máa ń ṣùmọ̀ sí èmi ò jẹ́ kí ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ìyára ìyá wọn ló ń fò yìí ọlọ́run ìyá kẹta jẹ́ church náà dùn ọmọ Bọ́lá òòrì ó fẹ́ ṣe ó rò pé òun lè rè díjú mi lọ nígbà tí ó bá gẹ́ẹ̀dì. wẹ́ẹ̀ kú ọ̀nà. ẹ lọ́kọ́ kó sì lọ. gẹ́ẹ̀dì. mi mọ̀ ń gbé bẹ́ẹ̀ lójú ṣàtìrí. gẹ́ẹ̀dì. mọ́tò ìfàyàn. wọ́n fà sọ́wọ́ ẹ̀ èdè òwe èdè ó hàn ní pẹ́pẹ́pẹ́pẹ́ bọ́ lójú tìrí mọ́tò. o lè fi mọ́tò máa rí ẹ̀. àwọn ọmọ yóò dẹ̀ bàjẹ́ o apá ètò sìnbọnlẹ̀ yẹn káì àlá àdúgbò yìí náà wọ́n máa gbé làjà ló máa ṣiṣẹ́ yẹn làjà iṣẹ́ làjà líle káì abórí tí yẹn pupa wá yẹn máa rà sí o tó kàn lọ ń gbọ̀n ní yẹyẹyẹyẹyẹ wọ́n mi bá tó ẹ̀ méjèèjì èmi ò máa gbéṣẹ́ rọ̀yàn àwọn dúdú yẹn ojú mi wọ́ jù jẹ́ ń gbìyànjú jẹ́ ń tra jẹ́ kí n wo ibi tán máa wọlé sí jẹ́ ń wo ibi tán máa wọlé sí léyìí ò gbọ́dọ̀ lọ làjà parí iṣẹ́ yẹn jẹ́rìí ọkọ lọ máa lè. Stephen ọmọ àtó ìṣe. ọ̀rẹ́ mi. ibi tí mo rí ẹnu mi ń dùn bí. ó mà ti pẹ́ gan 6 years ago mani if not more than 6 years ago. long time. o kàn lọ bẹ́ẹ̀ ṣá. gbàdé jọ sórí ìlú yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀. Yeah, o mo bàtà tí ń gbọ́ pé ó máa da tó fi bí wa tá fi wọ primary school tá fi wọ secondary school a tún bímọ báyìí ó máa da náà ni. I'm sorry. èèyàn máa gbàgbọ́ náà ni gbàgbọ́ lè fi ṣe gbogbo ẹ̀ náà Ọlọ́run bó sórí tí mo rí ẹ̀ yìí kọ́kọ́ sọ sí mi lọ́kàn mo fẹ́ fi ẹ̀ra yìí ní church wa ìyẹn kò tayọ náà fún mi mo fẹ́ jẹ́ kó wá gẹ́gẹ́ bí special guest bọ́ mi ní jẹ́ kí wọ́n mọ̀ o kò máa yọ sí wa wúrẹ́ ni mo fẹ́ kó fi gbogbo kíní yóò ti yẹ kí mo sọ kó wá fi gbọ́dọ̀ lárugẹ. Gbàdéjọ what are friends for? I will do that for you. Níbo ni church ẹ wà? Kò jẹ́ sílẹ̀ mi tòsí lèmi gan ló wà. Text me the address. Definitely máa ṣe yẹn fún ọ. Ọ̀rẹ́ fi yẹn lẹ̀ àtọ́làtọ̀ náà yín bá bó tẹ̀ jẹ́ díẹ̀. Tí ó jẹ́ èrè ọjọ́ kò jẹ́ ẹgbẹ́ wọ́n lọ ṣe ayé fún mi jọ. Ó yẹ máa ń ṣe gbogbo. Ó yẹ máa ń gbà wọ́n. Àmì ìṣe mọ́ mi ṣe mọ́ ṣe. Ẹni tí mò ń fẹ́ ń ṣe kẹ́nu ká mi gan. Really? Àmì ìgbọ́dọ̀ dọ́rọ̀ ẹ̀ láṣà wo. Ṣé pé ó bá ẹbí gidi gan? Jíì. That's good. Ìwọ náà ti fẹ́ join wa nìyẹn. Jàmbá ta fún jàmbára. Jàmbá ta fún jàmbára lájẹ́. Jàmbá ta fún jàmbára. Jàmbá ta fún jàmbára lájẹ́. Onírànkò lówó elétè fẹ́ rajà alábòsí ní ta ló máa rajà irọ́. Jàmbá ta fún jàmbára lájẹ́. irọ́ ni ọmọ mi tẹ́tí o gbọ́. Tẹ́tí o gbọ́rọ̀ mi. Kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣẹfẹ́ kọlù mí ni. sísí mi má bínú kọlù ẹ jọ má bínú torí Ọlọ́run a fẹ́ béèrè ọ̀nà ni o. Bọ̀ tẹ bá fẹ́ béèrè ọ̀nà ṣé ìyẹn wá ní kéèké ìkọlẹ̀ mi. Béèrè ọ̀nà ìwọ gan là ń wá ṣé ọ̀rẹ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ti lé ní ìwé tí a ti ń pòye street torí ẹ̀ ni àlùkò amáṣáde ẹ̀ ń jọ kàn ṣáà ni mo ṣe ń wòye ó lówó gan o ó dẹ̀ fẹ́ fowó tọ́jú ẹ̀. Kí ni ìtumọ̀ yẹn gbogbo ẹni tó bá ti ń jẹun nínú ilé rẹ̀ òun ló lówó náà. Kí ni ìyàtọ̀ wà bí oúnjẹ o ìyàtọ̀ wà ní ẹni tí ń jẹun tó rí àti ẹni tó ń jẹun tó fẹ́. Ó dà o àtẹni tó ń jẹun tó rí àtẹni tó ń jẹun tó fẹ́ sí ìsítátà àti tó róúnjẹ jẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. sísí mi má bínú sórí nǹkan tí ọ̀rẹ́ mi ń sọ òye èyí tí wọn náà dẹ̀ ń sọ òye mi ṣó ti yé má bínú o ṣó o kì í pàǹtà láti ṣó bá ṣe tó o ṣùgbọ́n ṣé kí n má purọ́ mo fẹ́ràn ẹ Ọlọ́run
mo fẹ́ tọ́jú ẹ̀ mo fẹ́ náwó lé ẹ lórí. ìgbà tẹ́ bá dẹ̀ gbowó yẹn dé a máa rí. mo lówó lé mo tún ń gbérìn ni o iye pé mo kàn ń fọ́ kiri o mo ní owó ńlé mo tó ń gbérìn ìrọ̀ ọjà ká ṣe wá. adúpẹ́ o. àwa obìnrin ọmọ lé gan léèyàn àwọn sì ní adúpẹ́ òun lọ àmọ́ bá ṣe dé àmọ́ kọ rẹ. ẹ má bínú dọjà lórúkọ mi ọjọ́kọjọ́ tẹ bá fẹ́ wá mi wá ẹ wo wẹ́dà tó wà lọ́ọ̀kan yìí tẹ bá ti débẹ̀ ẹ pè mí máa wá mú un. ọ̀yà fún nọ́mbà rẹ̀ rẹ̀ àti ìníyàn náà. 070. onírànpolówó eléte fẹ́ rajà alábòsí ní ta ló máa rajà irọ́ jàmbá ta fún jàmbá rà láyé. ìyá kí ló ṣe tó dájú kó tó fọwọ́ lẹ́rán kí ló dé. ẹ káàbọ̀ ìwọ ọ̀rọ̀ owó iná ni jàre. ní kíni owó èwo tó ní ẹ. gbogbo ilé tó wà nílẹ̀ yìí náà ni kò sọ́jà ń ṣọ́ọ̀bù àwọn ọmọ máa padà sí skul gbogbo wàhálà orí tó kẹ́ náà wà ń bẹ̀ gbogbo ẹ̀kan tiẹ̀ dàpọ̀ mọ́ra wọn ni ó sú mi jàre. Àjọkẹ́ mi ò fẹ́ kéèyàn máa hùwà bẹ́ẹ̀ tí ò mọ̀ Ọlọ́run o òótọ́ ló gbọ́ lẹ́nu mi yẹn kí ló ń ṣe ìgbà tó ń dùn tó ń dán ta la sọ fún ṣé èèyàn lè wà láyé yìí kó gba rere títí kó má tiẹ̀ gba ibi ọjọ́ kan ni àbí báwọn kí sánmọ̀ kó ṣe funfun tó ṣé kò ní sí kínkínní dúdú kó wà ń bẹ̀. Jẹ́ ká ṣe sùúrù inú ilé ẹni la ti ń jẹ èkúté olóṣè tó ní ìdodo èmi gbà pé àdúrà mi ti gbà ọ́ mo gbà bẹ́ẹ̀ àbí wọn ò ní gbàgbọ́. mo ní. tó bá ní gbàgbọ́ kí ni gbogbo ilé ìjámọ́. Come on, get up, get up, get up. Cheer up, baby. mo ti bọ́. Tọ́jà mi ò nǹkan tó sọ yẹn mi ò rí ọgbọ́n kan bẹ́ẹ̀. Ṣé ọgbọ́n ló wà nù yẹn. Ilé tó ń sọ pé àǹtẹ̀ ni èébú lẹ ti mọ́ra gan ṣé ìyá ẹ ló bí ni wọ́n ló fẹ́ kó lọ sọ́dọ̀ ìfẹ́ máa lọ gbọ́dọ̀ ẹ̀ èmi ò rí sí o. ṣe bí àbúrò ṣe bí ọmọ odò èrè àti ọjà dé ọmọ ìyá bàbá àṣà àjìnà sí àṣà wọnú àwọn ṣá òwò bí ibẹ̀ àti tán ibẹ̀ àti bá tán. òwò bí ibẹ̀ àti tán ṣé òun sọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu ni gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ṣáà rí sí ṣá mi ò rí sí because ibi tó wà ẹ̀ sì kí ló ṣe ibi tó wà ẹ̀ kí ló ṣe ibi tó wà. mi ò fẹ́ káwọn alẹ́ ẹ̀ kan máa rí mi bí ṣe ìyàwó sàárà gbà tí mo bá dédé wá jókòó ibebe gbogbo àwọn tó wúlẹ̀ wọn máa ro olúwa ẹ̀ lọ́nà tó nù sí jẹ́ kí n ti ẹ̀sùn gbájú díẹ̀ kí n lọ èmi náà màá ṣáà lè fúnṣẹ́ ṣe màá lè ṣe díẹ̀ màá tún padà wá kì í kú ṣe pé ìwọ náà máa ń fi tààtà dúró lé ṣe bí ìwọ náà máa ń lọ máa ń bọ̀ ni. ṣé nǹkan kan wọ̀nyí ara ni wípé tó pọ̀ wà nulẹ̀ ń sìn ó jẹ́ kọ́kàn mi máa balẹ̀ pé òkè mú lọ́lé kíákíá ìyẹn yìí náà òkè tó bá sí lẹ́sìn kí ló kó máa ṣẹlẹ̀ ìyẹn kan lẹ́kọ̀ọ́ pé máa responsible now tó wà pé òun lọ bọ́ obìnrin kan tó ń gbé sílé mi ò mọ̀ anyway on one condition so ti yẹn sọ one condition wà gbogbo àbí tó fẹ́ lọ yẹn wípé tó bá di every weekend wà á máa wá lò ń bí bá Friday Saturday Sunday bí ló tó máa lò tó bá di Monday kò máa sọ́dọ̀ àǹtẹ̀ yẹn padà. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. òun ni o. màmá wa kò sí wàhálà tèmi náà ṣé kí n fọ tèmi ìwọ náà ibi tó ń lọ yẹn iṣẹ́ tó lọ ṣe ni kó kọjú sí o kọrin má kọjú òbí yẹn. Nàún iṣẹ́ tó bá lọ ni kó kọjú sí. ìwọ orí mi tí mò ń tẹ̀lé obìnrin kankan láti ìgbà tó ti wà pẹ̀lú mi tí orí mi pẹ̀lú obìnrin kankan yàtọ̀ sí wọ. mi ò rí ẹ. orí mi. mi ò róbìnrin tó bá ń kọrin ṣọ́ọ̀ṣì tí ilé ìdánwò wọn bìyẹn kan tó á máa sọ̀yàn ọkẹ́ bìṣìṣì tó á máa sọ̀yàn ọkẹ́ bìṣìṣì mi ò dẹ̀ róbìnrin. ṣé nǹkan tí ò lọ ṣe ṣọ́ọ̀ṣì nìyẹn ẹ obìnrin ọ sọ̀yàn òkè wọ́n jó báyìí wọ́n jó bí ilé ṣé ilé ẹ̀kọ́ máa lọ ṣe ṣọ́ọ̀ṣì tó fẹ́ wà á ló gbàdúrà yìí títí ó pẹ́ káàdúrà yìí tó gbà nítorí ẹ̀kọ́ gbájúmọ̀ ní gbájúmọ̀. Sàtánì ọ̀tá ẹni tó rí orí ilé ẹni tó fẹ́ kó bá kalẹ̀ ọ̀tá ẹni.
àmẹ́ni tó raṣọ fún wa ìjọba bá máa lọ láyé àmẹ́ni tó máa raṣọ fún wa fi sí wa ìjọba bá gbé dáyé àmẹ́ni tó rẹ̀ wọ́n wa ìjọba bá máa lọ àmẹ́ni tó máa kó sí wa ìdí adé jàpátá fọjá. èmi ò ní yọrí o ọlọ́run mi ṣùgbọ́n mo ní iṣẹ́ rẹ̀. èmi ò ní yọrí o ọlọ́run mi ṣùgbọ́n mo lọ́wọ́ rẹ̀ láàyè. ayé máa ṣọ̀rọ̀ ọlọ́run mi ìwé wa. ayé máa ṣọ̀rọ̀ ọlọ́run mi ìwé wa. ṣé wọ́n ti rí èmi ò ní yọrí o. láti mọ owó dájú gbogbo àwọn yòókù lọ kò sẹ́ni tó ewu tó bá ti pè é lọ́pọ̀ kò sẹ́ni ariwo kò sẹ́ni tó lè dánú. Torí pé ilẹ̀ oṣù ilẹ̀ ọ̀nà ọlọ́run.
Just keep it up. Káwa. Oh, so nǹkan tó máa ń ṣe ń bẹ yìí nìyí. O rò pé mo ti lọ. Tó máa ń ṣe èyí tó tí gbogbo bìyẹn tó dì mẹ́ tó gbẹ̀ yà lé ẹbí sí. Dọjà. Ṣé irọ́ ni mo pa? Fẹ́ pé wọ ni mò ń wá káàkiri inú ọgbà pé ká máa lọ́lé. Kí? Ṣé èmi ló ń wá ká tí wọ́n kọ bẹ́ẹ̀ tí wọ́n kọ bí ẹ̀mí àná. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? O ṣe ọ̀rẹ́ mi. Òun máa ní o mò ń wá káàkiri inú ọgbà ńsìn ló bá ń pariwo pé àwọn obìnrin ń fara nù mí wọ́n fara nù mí. Onírọ́ nìyẹn o ti ń kú ọ́. Wọ́n yín nẹ̀mẹ́ wọ́n gbáyà kó wọ́n gbé ká wá wọ́n ṣe gbogbo ẹ̀. Sórí wo mọ̀ pé sórí bóun ṣe ń kọrin yẹn wọ́n appreciate ẹ̀ rí. Ògo tó o bá dá obìnrin ò ní appreciate ẹ. Mo gbọ́ bọ̀ ìgbà tẹ̀yìn ń kọrin náà kan gbogbo ayé ló ń jó tán yín nẹ̀mẹ́ bọ̀ ìgbà tó ń kọ tẹ̀ ṣe náà jẹ́ bẹ́ẹ̀. Wọ́n káyàlé wọn ó gba nọ́mbà rẹ̀. Dọjà wo Déjọ aṣẹ́wó ni ẹ bá ń bọ̀tò aṣẹ́wó ni. Bàtò báwo ó ń lọ gbé gbàgbọ́ àwọn ń lọ dìbò kí n tò sí lẹ́yìn àbí kí ni. Ẹ bá ń bọ̀tò kẹ́ ẹ bá mi talk to him. Òun lè ní bàtò. Oníkàlùkù gbé ya bẹ́ẹ̀ wúlí. Mo fi màdàmú kọlà sọ́hún. Gbadé ọmọ yóò máa gbé fóònù ọmọ ṣe rìn yìí. Owó ṣe ń rìn. Straight ló dẹ̀ pé o. Àṣebí wẹ́dà tẹ júwe fún àrè. Gbadé ṣé èdè kọ́ ọmọ ẹ ti lọ jìbìtì tútù. Ó ti gbówó yìí lọ o. Gbówó mi lọ ṣá. Iye. Èmi ò bá rí tó máa gbówó mi lọ́wọ́ àgbà o. Kí ló fẹ́ Gbadé? Ìgbà sọnù ọmọ ló ń sàmì sí. Ṣèbí gbọ́ bá rí gbà padà ní ó tó rá mi. Ọmọ tí ò gbé fóònù yìí. Ọ̀gá o. Ọmọ ẹ̀gẹ́ tiẹ̀ Gbadé. Ó ti bọ́wọ́. Wà ó kù ti sọ pé ó ní dọjà ló sọ pé ó ti pòwe fún wa pé a bá ti dé mákẹ́ẹ̀tì ká máa wá kí. Adé wa ṣe bí báyìí sọ́ọ̀rì ẹ̀ má fún ẹ lápá tẹ́sán mo ti rí ẹ̀mí ẹ̀ ti ṣe pìpìpì o. Gbadé ọjà ẹ̀dá mi lọ. Ọmọ ìjọba yẹn. That's my baby. Irọ́ ni o. Oníṣà. Oh God. The joystick. The joystick. Oh baby. In fact, ó disappoint mi. Mo ti sọ tẹ́lẹ̀ mo ní pé bọ́yọ̀ kan tẹ́ wàhálẹ̀ ni pé ká máa bá wẹ́dà fà. Rárá o, mi ò lè sọ̀rọ̀ kí n ti rí kèrè bẹ́ẹ̀ mọ́. Èmi ó fi mi wá iná o. Mo dé ti wá. Ó yá. Èdè wo ló sọ? Gbàgbé bẹ́lẹ̀ mo ti gbọ́. Ó ti transfer sí ẹ. Mo ti gbọ́ sí bíbílẹ̀. Báwo ni àwọn pa? Mo wà. Ó yá ká máa lọ. Báwo. Wàá jókòó ti future partner. Wàá jókòó wájú. Àbí Jẹ́nbọ̀ sílẹ̀kùn first lady. Èdè tó kàn sọ ní problem mi. Ẹ máa tó gbọ́ kù díẹ̀. Má jẹ́ ń gbọ́ èdè yẹn lè ba network jẹ́. Oh, ní thank you, manners. Jàmbá ta fún Gàmbàrà. Onírọ́ polówó, elétè fẹ́ rajà, alábòsí ní ta ló máa rajà irọ́. Jàmbá ta fún Gàmbàrà láyé. Ọ̀rẹ́ má ti ń dùn. Ègbín ni mí, tẹ́ ń bá tẹ́nu mọ́gẹ̀ máa gùn. Ọlọ́run jẹ́ kí mi rẹ̀ ọjà bọ̀. Àmín. Ilé àná rẹ̀ gan-an, ò ní ìnáwó kan láti ṣe ń bẹ̀. Mi ò rò pé àwọn náà kọ̀. Ẹ kúrò kan. Ẹ káàsán ẹ̀yin àlejò wa o. Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́ sá, ẹ jókòó sá, ẹ jókòó sá. Ẹ jókòó sá. Ṣé dáadáa lẹ dé o? Àdúpẹ́. Ọjọ́ mẹ́ta. Àwa nìyẹn. Ẹni tí mò ń sọ fún yín lè fi ẹni tó ń tọ́jú mi láti jọ́
ẹ ṣe sá o ẹ kú tọ́jú wa sá kó máa ń ròyìn yín gbogbo gbà o iná ò ní tọ́wọ́ yín o ẹ ṣe kú tọ́jú wa mọ́ra jù báyìí lọ àjọ lájọṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lágbára Ọlọ́run ẹ ṣe sá. wọ́n máa ń tọ́jú mi dáadáa o ògo lílá báyìí ló máa ń gbé kò mí kò sí nǹkan tán kì í ṣe fún mi tán. ẹ ṣe ògùn adúpẹ́. ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ bá mọ orí kì rẹ̀ ni ẹ mọ̀ yìí pé yóò ṣe jù bẹ́ẹ̀ lọ. wọ́n máa ń kí wọn láwọn náà máa ṣàlè jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni tí òróbìn rí tẹ́ ẹ mọ̀ pé ẹ tó bá ṣàlè jẹ̀jẹ̀ ẹ wá yìí màjí mi yóò ṣe ṣe síyàwó àwọn ò ní ìdí àti kọ́ọ̀sì mo tó máa tọ́jú omi. ẹ ṣe gọ́sì ẹ ṣe àdúpẹ́ sí. kí ni kí n la gbé kò yìí. gbé nǹkan kan ní kò yìí tàbí. ó ti sàǹkan tẹ fẹ́ jẹ lómi ni. bẹ́ẹ̀ ni Bade. Sista ẹ má ṣe yọnu. ẹ gbọ́dọ̀ jẹ nǹkan kọkẹ tó lọ ẹjọ́ sà. ṣe rí a ṣì máa wá síbi pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tá a máa jẹun tá a fẹ́ tá a máa mú tá a fẹ́ ṣùgbọ́n sìn akọni ká wá mọ bí ilẹ̀ ni ṣùgbọ́n lẹ́ni ẹ má ṣe yọnu. ó dẹjà fún yín nǹkan tẹ máa mú lọ gbé nǹkan tó máa mú. a ti ń gbà tá ìṣàlejò a ti dónlé gbọ́dọ̀ àwọn bá balẹ̀ tẹ́ báyìí gbogbo nǹkan lẹ́ẹ̀ máa gbé kó wa. má ṣọra ọ. èmi náà fẹ́ mọ kéde díẹ̀ ẹ má wọrí jẹ́ kí n kọ́kọ́ gbọ́ tèmi náà. à ń kọ́jú lọ síbi kan yìí dọ́jà mo ṣì lè padà wá létà ìdìde. tó fẹ́ dá padà wá ní bàjẹ́ máa wá ní. a máa wá. a lè padà wá. a lè padà wá. kí n gúnyán dè yín àti ọbẹ̀ lásìkò. àsìkò. gbogbo ohun tó bá gbé fún alámàjẹ. gbogbo nǹkan tó bá gbé fún alámàjẹ. èdè ló yàtọ̀ oúnjẹ ò lè yàtọ̀. èdè ọmọ hàn lóúnjẹ náà. ẹ gbélé. àsìkò nkínú. sísá. ọbẹ̀ láyè. gbọ́dọ̀ tún gbélé lọ kẹ́ á ṣe bó máa ń gbélé wá every weekend ló máa ń gbọ́dọ̀ tún gbé lọ́sìn. kí ló dé tí mi ò ní kárù mi lọ sọ fún mi kí ló dé tí mi ní lọ ṣé ojú mi méjèèjì bí sì yí mi ò fi rí ẹ gbàtọ́mọ̀ bí ẹyẹ tó gbà máa ẹ tó kọ́nyàn méjèèjì lé ẹ náà ṣé mi ò rí ẹ mi ò rí ẹ. báwo ló ṣe ń ronú bẹ̀rẹ̀ torí Ọlọ́run ẹ̀mí ni máa sọ fún ẹ pé gbogbo tó ń rí yẹn kò sí ọ̀tún kan tó wà ń bẹ̀ gbogbo tó bá ti ní bóyá ẹ̀bùn kan ni o ní church ni o àbí mosque ni o àwọn obìnrin máa fẹ́ràn ẹ̀ gbogbo tó ṣe ẹ̀ kò sí ọ̀kan tó wà láàrin mi àti ẹ̀ ìfẹ́ wọ́n fìfẹ́ hàn ni. ó fìfẹ́ hàn bẹ́ẹ̀ ni tó kó ẹ̀yàn méjèèjì tó kó lé ẹ náà ókè káwá nígbà èmi àtẹ̀ kó orí mi kì í ṣe bẹ́ẹ̀ kí ló máa sọ. ṣé bóyá ṣe nìyẹn. bó ṣe ṣe nìyẹn. lọ́jà ò dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́bọ̀ yẹn ṣe nìyẹn ó fojú ayẹ rí bẹ́ẹ̀ àbí. ṣé mi ò rí iná mi ò réjú tó bá jẹ́ òwò kí ọkùnrin kó gbà mọ́ kó kọ́nyàn mi jèjì lémi ṣé kí ló máa sọ. mi lè sọ ọkàn torí mo kò lè rí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ tó bá tẹ̀ tí wọ́n ṣe bá wọn ọ̀gẹ̀ wọ́n fi fẹ́ràn sọ pé nǹkan tó ń ṣe o àwọn fẹ́ràn ẹ̀ ni súnmọ́sọ́ máa bínú bẹ́ẹ̀ ni náà. olúwa jẹ́ kọ́mọbìnrin kó kọ́nyàn lé ẹ náà yà. báwo ló yé sọ̀rọ̀ báyìí. ṣé ọmọ pa ni ṣé mo parọ́ ni ṣé o lè búra pé ọyàn ẹ̀mí dèjì kò kan àyà ẹ̀mí dèjì bí ṣìyí. ìyẹn ni máa fọkàn sí. báwo ni máa mọ̀ bóyá ó ṣe bóyá ó kan àbí kò kàn pàjọ́kọ̀ mi ò sí bẹ̀ ṣùgbọ́n kàn kí mi ni. ó dáa o gbogbo eléyìí tó tiẹ̀ sọ yẹn kò bá mi lí èmi báyìí mo ti rẹ́dì àti lọ mo máa mọ́wó lọ ó lì bẹ́ẹ̀ ni tó bá tó lù mí pé wàá rí fẹ́ǹsà wàá rí bùkátì wàá rí dèdèdè ṣé máa jókòó lí máa sùn máa jí orí àní mo ti fẹ́ ra mọ́tò orí àní mo ti fẹ́ mọ́wó lọ ó lì irọ́ èmi ò lè dúró lúfẹ̀yìn mò ń lọ nìyẹn o. so ọ̀rọ̀ owó ló tún wà nílẹ̀ báyìí sí kò sọ̀rọ̀ pé wọ́n ọ̀gì mi mọ́. no ọ̀rọ̀ owó èyí ò dédèdè owó èyí ọjọ́ tó bá ti rí ṣe kó o pè mí. kò sọ̀rọ̀ pé wọ́n tún mọ́ mi ọ̀rọ̀ owó tún ni. ó dà mọ́ ni fi kò tí ì yẹ ní ọjọ́ tí owó bá ti rọ́wọ́ ẹ̀ pè mí máa má padà. dọjà. dọjà. jàmbá ta fún jàmbára. jàmbá ta fún jàmbára lájẹ́. jàmbá ta fún jàmbára. jàmbá ta fún jàmbára lájẹ́. onírọ̀ olówó eléte fẹ́ rajà. ọmọ ìwọ ọmọbìnrin ìbẹ lára rẹ bí kí ló dé parí. Lájà. Oh God. She been sure what? Tired now. Méjèèjì ni. Kí lélẹ̀? Bade. Two tire at the same time. ẹ̀yin gbọ́ òyìnbó dáadáa. ẹ̀yin gbọ́ òyìnbó àbí. bẹ́ẹ̀ ṣe wà nínú ẹ̀ ṣe sọ òyìnbó lẹ́nu àbí. ẹ̀ ń sọ òyìnbó lẹ́nu. ṣìkànnì mo ní wíwá wìdà ní tí mo ní agbára yẹn ni. tí mo lọ́bẹ̀ lọ́wọ́ màá puncture táyà màá yá wọlé màá fọ́ gíláàsì mọ́tò yìí màá yọ steering wheel yẹn màá yọ dànù. Sorry o ta ni wọ́.
Fọganáísà ni. Àbúrò yìí ni fọganáísà. Èyí tó dàgbà jù náà àbúrò yìí ni fọganáísà. Ṣé fẹ́ mọ̀ àbí? Ẹ fẹ́ mọ̀ tí mo jẹ́. Ẹ̀yin ilé ẹ̀ fura ni ẹ̀ gbóní Yusuf Ọlátúnjí. Tó ní bẹ́ẹ̀ bá sàlẹ̀ títí bẹ́ẹ̀ dé kọ̀rọ̀ ẹ̀ fura. Bẹ́ẹ̀ bá sàlẹ̀ títí bẹ́ẹ̀ dé kọ̀rọ̀ ẹ̀ fura. Ó yẹ ká ní fura. Bàbá sàlẹ̀ ẹni lọ. Ìyàwó mi rè mí lọ́kọ ẹ̀. Yes. Ta ni ìyàwó ẹ? Magí o! Magí! Gbẹ̀mí máa bọ̀! Wọ́n máa kọ́ ìyàwó èmi nìyàwó ẹ lápapọ̀. Jọ kí mi ní ti mẹ̀ rí? Kí mi ṣe ṣe àyà ẹ? Wọ́n ṣe èmi àtẹ̀ mọ́ra rí? Ẹ wọ́n lọ́wọ́ lọ́kọ́. Ta ni? Àwọn ni. Nígbà wo? Mi mọ. Ẹ wà. Ṣọ́ọ̀tì kò ṣù wa. Wọ́n ò lówó. Ṣọ́ọ̀tì mẹ́ran wa. Kò sí. Ṣọ́ọ̀gbàtà wa. Rárá. Ṣọ́ọ̀mọ́wó wa. Kò sí. Ọ̀gá Adé àwọn ọmọ yín rí o. Ẹ̀ ń táwa mọ̀ rè. Bàbá for the girls. Ẹ wo tí ẹ bá bọ́ sí tàtì ṣe tí mo ṣe ń rọ̀ yé mo kú o yé tí bá ẹ wo ẹ gbóòórùn ẹ 1 blow 7 die ni forgive you one you die. Mi ò kí ń ṣe ìyàwó ẹ. Ní ṣe ìyàwó ẹ. Lápapọ̀. Gbogbo ìgbà tí èmi àti ẹ fẹ́ra jọ gíyàn mi ṣé òkìrìkà tó máa ń rùn fẹ́rẹ́fẹ́rẹ́ kọ́ ló ń rà fún mi ni. Ètò sọ yẹn náà ti pọ̀ jù. Magi kí náà kọ ẹ bẹ́ẹ̀. Gúgì ni. Kẹ́hìn owó mi. Gúgì ni. Lọ́sẹ̀ mi. Gúgì ni ọmọ mi ó tó tó ni ọlọ́. Pàǹwẹ̀dẹ́ close your mouth. Close your mouth. Yes. Sorry, gentleman. Kò jẹ́ntù òkè olóhùn pé gentleman lára ẹni tó ṣe táyà méjì. Ká tiẹ̀ wá sọ wípé ìyàwó ẹ̀ ni obìnrin kò warranty gbogbo eléyìí náà. O need gbogbo eléyìí. What sense does this one bring now? Tell me. Not at all. Sọ fún mi. Mi ò ní kì í ṣe ìyàwó ẹ̀, o lè jọ́kọ̀ ẹ̀. O ò mọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́. Ẹ wo you are a gentle man to the core lẹ́yìn dúró báyìí. Kò sí bó ṣe jẹ́ sí ẹ̀yin la mọ̀. Bàbá for the girls. Bàbá for. Ṣé àkókò mo sọ fún yín? Ó yá out. Magi. Oníyàn ni. Èmi ni. Wọ́ look at me. If I give you head boot, orí yín máa já ni. Yáyá! Took him out. Yáyá. Má fọ́. Yáyá. Wá. Èmi ni. Má fọ́ gbọ́dọ̀. Má fọ́ gbogbo. Ẹ̀wọ̀n tí máa fún. Ẹ̀yin ni mo máa bẹ̀ ká ẹ má bínú o. Magi máa bá mi bẹ̀. Àbínú kò láti fẹ́ ní fọ́gá. Wọ́n àṣà lè wakọ̀ lọ́ba yìí. Má fún léṣe báyìí gbogbo orí ẹ̀ máa já ni. Pàdé táyà méjì òjò lójú mi ní àjọ ọmọdé ilé ayé eléyìí 44. Dọ̀jà. Yes dear. Wọ́n ní kó má ṣe kínní. Wọ́n jíṣẹ́ fún mi pé kí n má ṣẹ́yún ni. Wọ́n ní kó má ṣẹ́yún tó já sí pé o fẹ́ bímọ fún mi kọ́ ẹ̀. Ṣé kò dáa bẹ́ẹ̀ ni? Dọ̀jà. Dọ̀jà. Yes, mo ń bọ̀. Sórí àìdíà pé wọ́n ní kó má ṣẹ́yún wọ́n jíṣẹ́ fún ẹ yẹn. Mi ì fẹ́ kó gbé ẹ wá o. Ó léwu gan-an. Sórí nǹkan tí o gbọ́ lẹ́nu mi màá sọ fún ẹ léni. Bẹ́ẹ̀ ni. Sórí ọlá tí mo ní, gbogbo ọlà tí mo ní pátápátá léni, Ọlọ́run àti ìyàwó mi ni o. Sórí ọ̀sán gangan báyìí ni ìyàwó mi ló ń gbé ẹbọ nítorí tèmi. Tó bá wá gbọ́ wípé nǹkan báyìí ó ṣẹlẹ̀, ó lè lákúlọ. Ṣó fẹ́ gbọ́ mi? Sórí bí èmi àti ẹ ṣe jìjọ wà tó ń jẹun sí mi lọ́rùn, tí mò ń tọ́jú ẹ, tí gbogbo ohun tó fẹ́ tí mò ń ṣe yẹn, jẹ́ ká wà lórí ọwọ́ yẹn o. Ṣé bó mọ mọ́tò wà? Mo mọ́tò wà dáadáa. Good. Sọ mọ́tò tó bá fẹ́ fún mi Dọ̀jà, màá rà fún ẹ. Màá rà fún ẹ o. Kó máa gbádùn ayé ẹ lọ o. Sórí tó bá máa tó àsìkò tó yẹ kó lóyún fún mi, tásìkò yẹn bá tó máa jẹ́ kó mọ̀ o. Ò ń gbọ́ mi? Sórí ẹ
wọ́n ní má ṣẹ́yún mo máa gbóyún dúró yẹn lálẹ́ yìí ni o wò ó dọ́jà wọn ò ní gbókù ẹ̀ lọ́lé o. wọn ò ní gbókù mi lọ́lé kẹ̀. kí ló fẹ́ ṣe gan-an ṣó fẹ́ pa mí ni àbí kí ló tiẹ̀ wà ń bẹ̀ gan-an láńlẹ́yìn kí ló fẹ́ lẹ́yìn ń bẹ̀ gan-an kí ló wà ń bẹ̀ mo fẹ́ kó sọ fún mi ọ̀rọ̀ ní tóbi títí káfọ̀ bẹ́ẹ̀ bù ẹnu iná la máa fi sọ ìdí la máa fi jókòó lé sọ nǹkan tó wà ń bẹ̀ jẹ́ kí n gbọ́. o fẹ́ gbọ́ nǹkan tó wà ń bẹ̀. ọ̀dà ṣorí ńgbà tá a bá tún pàdé màá sọ fún ẹ. ibo la ti tún fẹ́ pàdé èní gan-an ló yẹ ká sọ nǹkan tá a máa sọ kí a yanjú déédéé ibo la ti tún fẹ́ pàdé nǹkan tí wọ́n gan-an fún ẹ ò gbọ́ rí nípa mi màá gíyàn ẹ bẹ́ẹ̀ ni. Jàǹbára o. ìwọ ọmọkùnrin yìí ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run kó dá báyìí o tó jẹ́ wípé kó máa waste time báyìí ni mo ṣe ní kó máa gbé mọ́tò lọlé kó tètè máa jíde láàárọ̀ ṣó dìgbà táwọn kọ́sọ́mà bá bẹ̀rẹ̀ sí ní lọ rajà lọ́dọ̀ ẹlòmíì ni kò dá o mo ti gbọ́ Ọlọ́run aṣọ ẹ̀dẹ́ láyọ̀ àtàlàáfíà. ìwọ ọmọbìnrin ó má fi hypertension para ẹ ọ̀rọ̀ ẹ ò yé mi o kí ló lè tó yìí gbọ́ná ṣé o gba driver o gbà lọ́tọ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́tò tí mo rẹ́ǹtì tá máa fi lọ ń supply ọjà òun ni mò ń bá driver ẹ̀ sọ̀rọ̀ torí pé kí onímọ́tò kó má máa fi tiẹ̀ dá tèmi dúró ni mo ṣe ní òkè o driver yìí o kóun máa bá mi ṣiṣẹ́ permanently kí n dẹ̀ máa fún lówó. ó rú mi lójú o kò yé mi tó o gba mọ́tò lọ́tọ̀ bẹ́ẹ̀ ni o gba driver náà lọ́tọ̀ bẹ́ẹ̀ ni. ó dà èló gan ni owó tó ń san fún driver yẹn àti pé ṣé owó oṣù ló ń san ní àbò owó ojoojúmọ́. mo máa ń kàn fún ní 1,000 lójúmọ́ pé kó ṣàlè tètè máa dé. ọ̀dẹ̀ ń san owó tẹni tó ní mọ́tò náà fún gẹ́gẹ́ bí àdéhùn àbí. bẹ́ẹ̀ ni. ọ̀dà jẹ́ ká ṣe báyìí. èmi abẹ́ wá bí máa ṣe raise 1,000 oṣù kan ṣó ń gbọ́ wàá kó fún driver ẹ̀ ní kán gbé mọ́tò ẹ̀ kán wá pààkì ẹ̀ síwájú ilé ń bí kó máa wá gbé láràárọ̀ kó má bàa fún ẹ ní wàhálà ṣe mọ́ àbí ẹ̀ ń kọ́. ìyẹn náà dà ìyẹn náà dà tó bá dẹ̀ pé bí oṣù méjì náà ni mo lè rí ó tún dà. jẹ́ ká bẹ̀rẹ̀ ní bàbọ̀ wà lọ́gbà ẹ̀. ẹ ṣé o ọkọ mi olówó orí mi alẹ́ ẹlòmíì. ìjẹ̀bú gbọ̀ngàn. Maggi ó gbà mí ni àní mo mà gíyan Mr. Gbádégà fún ọ̀gá wa ẹ̀mí ò gbé dé ni o kò sọ Yorùbá gidi. ṣe eléyìí tí mò ń fọ̀ ní ó jọ òyìnbó. ọ̀gá wa gbogbo ní ìgbọ́n kan tó ń sọ Yorùbá ẹjọ́ ṣé mítì làwọn ṣe ń bì ní Odo Babes Association ọ̀gá dé sọ Yorùbá. so eléyìí tí mò ń fọ̀ yóò gbọ́. wé gbọ́. ó pẹ́ tí mo ti kú olímì ìgbèdè ìlú mi mọ́ Yorùbá yìí kò mọ flow bẹ́yìn. Sista eflo ọpẹ́ yìí ó ti kú olíwègbèdè mọ́ eflo mo rí fi eflo fi lọ èyí eflo. Sista à ń sọ Yorùbá ẹ sọ Yorùbá tiwantiwa tí everybody ma understand ẹ mú dédéèdè ẹ dọ́pọ̀ à ń sọ di pidgin English ẹ rún mọ́ ẹ fi ẹ sọ Yorùbá ẹ mọ̀ bóyá lẹ́lújì ẹ sọ bóyá Yorùbá ẹ sọ à ń sọ Yorùbá. àbí má dá lóhùn ètò tó lóhùn ògbédè tó dẹ̀ ti ń sọ èdè yẹn ọ̀gá sọ Yorùbá. gba Maggi dúró náà ṣé tó ti fi ọmọ yìí ti wá lọ sí ìlú òyìnbó pé kó rẹ ọ̀fẹ́ pé mọ́. mo ń gbọ́ sọ Yorùbá olóògbédè bọ̀ èdè yín ló ṣe ń sọ Yorùbá kò tí ì flow dáadáa. mo ń gbọ́. mi ma go dédé ju fún ọmọ mi ma yé mi jọ mi gbàdé àní mo gé wọn fún mi lóyún ló bá ní wúrà o òun ò gbóyún o òun ò ṣe kinní kan èmi àtòun òjò náà déhùn ọmọ kan tán pè náà déhùn
agreement pé àjọ ní àdéhùn pé mo máa lóyún imagine. ọ̀gá wa ṣé a ní kó lọ lóyún ni o débi kò sáyé lọ la gbogbo òdì síbẹ̀ ṣé a ní kó lọ làdí ni ọ̀gá gbọ́ ò lè lóyún so àwa gbọ́ àwọn ò fẹ́ lóyún àbí àwọn kọ̀ọ̀kan fẹ́ tó o fẹ́ wá ṣáájú wa lóyún ọ̀gá ó máa ṣẹ́ ni. ó dẹ̀ ń wojú mi irú oyún wo nìyẹn. so o máa ṣáájú wa ṣáájú lọ gbóyún ni àsọfẹ́ pé èèyàn gbé dání kọjá àgbàtọ́wọ́ olóyún sọ nǹkan mi. inú mi mà dùn mídàgíyàn wọn fi máa jèrè ọ̀rọ̀ nígbẹ́ wọn mídàgíyàn wọn ṣótán aláṣejù pẹ́rẹ́ ní tẹ́ ọ̀nìyàn wọn tẹ́ ẹ̀ dájọ́ wa náà tilẹ̀ lùjí dájọ́ jùṣẹ́ jùyà wo fèkó gẹ́lẹ́ wo jalè wo tẹ̀lé mọ́ nílọ o àfọ̀fi kìnnìkan ẹ̀dà tán bẹ́ẹ̀ mídàgíyàn fi àwọn yé tiẹ̀ fi hàn án tiẹ̀ fúbọ̀ hàn án tiẹ̀ ṣiṣẹ́ ẹ̀dà tiẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ajẹ̀gbodò ẹ̀dẹ̀ ṣe ń fọ́ ni kúnra yín àbẹ́ ṣe ń fọ́ ni kúnra. àwọn wo la jẹ̀gbodò. àwọn ọmọ ladies. èwo nìyẹn irú òun wo nìyẹn o má bu ẹ wá bí kó wá insult wa ni. ẹ wo etí ẹ fi gbogbo yẹn lẹ kó lè wá kó ṣáájú wa lóyún orí òní padà wá dìrù ẹ sọ fún nǹkan tẹ́ fẹ́ kó ṣe ẹ béèrè lọ́wọ́ ẹ nǹkan tẹ́ fẹ́ kó ṣe. kí ló fẹ́ sọ nǹkan tó fẹ́ ká ṣe fún ẹ. ó dáa o mi ò lóyún o ojú tì yín. kí mo sọ ṣé mi fún ẹ sàn. oyún kí wàá lò lóyún fún. èmi mọ̀ pé o lè lóyún nígbà tó gọ̀ ó ń ṣe wèrè ó ń ṣe dídìrín náà. wọ́n kì í fi mí lẹ̀ yín mí nà leave me alone. ìwọ náà mọ̀ pé kò jẹ́ kó lóyún nǹkan tá a jọ sọ ni pé má ìgbé dání kò dẹ̀ gbà tọ́ owó ẹ̀. ẹgẹ́ tiẹ̀. so kí ló fẹ́. ẹgẹ́ tiẹ̀ má bínú Ọlọ́run èmi mọ̀ pé kò lóyún ṣé mi ti fún ẹ sàn fún mi fa chop nọkù. gbẹ́mọ̀ pé gbẹ́lẹ̀ lóyún wẹ́kọ̀ sọ ni nígbà tí orí rẹ kò burú. mo ti róko lóko kún tẹ́lẹ̀ kí n tó gbẹ̀ pa sí i ṣebí àwọn ọ̀rọ̀ tútù tẹ́ sọ fún mi tẹ́ ń bá mi sọ tẹ́ ní ẹ máa tọ́jú mi òun ló jẹ́ kí n fọkàn balẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ oyè ilé ìbá má ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ olóyún wà wọ̀ tọ́sìn ẹ wá fẹ́ máa sá fún mi. dọjà ń gbọ́ yín. ó mà ṣe o ìwọ ló dé understand. sórí nǹkan tí mo sọ pé o ò gbọ́ rí tí mo ní mo máa jẹ́ kó mọ̀ yẹn òní nǹkan ni màá sọ fún ẹ. ó yá mò ń gbọ́. ìyàwó mi tí mo sọ fún ẹ pé ó ń gbé ẹbọ ní ọ̀sán gangan yẹn ṣó rò pé èèyàn lásán ló máa ń gbẹ́bọ lọ́sàn gangan yẹn èèyàn lásán kọ́ o àjẹpọ́nbélé níyàwó tí mo gbé sílé mi ò dẹ̀ fẹ́ ló kó èèyàn lọ́rùn tó ń ṣe mí nìyẹn dọjà. ẹ wò ẹ wá ẹ jẹ́ kí n sọ fún yín èmi gan fara pamọ́ fún yín ní tẹ́lẹ̀ ṣe rí èmi tẹ́ ń wò yìí ẹgbẹ́ 11 ni mo ní yàtọ̀ sí ẹgbẹ́ àjẹ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ dájú pé nínú ẹgbẹ́ àjẹ́ yẹn gan ọmọ nìyàwó yín máa jẹ́ sí mi torí ìyá mi ni apàṣẹ nínú ẹgbẹ́ àjẹ́ tẹ́lẹ̀ ipò tí ìyá mi dẹ̀ wà òun náà fi mí sí gẹ́gẹ́ bí apàṣẹ ṣùgbọ́n èmi kàn jẹ́ ẹni tó lójú àánú àti pé mo fẹ́ mú àjẹ́ tèmi mo fẹ́ fi ràn yín lọ́wọ́ tíyàwó yín bá wá la ṣe yánmọyànmọ tíyàwó yín bá gbọ́ pé mo lóyún fún yín tó lọ ṣe yánmọyànmọ màá kàn ní kó bá mi yanjú ẹ̀ kó mú kúrò. ẹ wo ẹ má bẹ̀rù kò sí nǹkan kan tíyín ni mò ń rò ó bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ 11 ló wà. ẹgbẹ́ 11 ni. yàtọ̀ sí ẹgbẹ́ àjẹ́. kó mi ṣe bí ọmọ ijó. ó di 12. bẹ́ẹ̀ ni. Olódùmarè o. kódà mo ti gbọ́ ọ̀nà ó dà máa gbé gbà ń sìn tó jẹ́ pé kò ní sí wàhálà màá máa rí ṣe màá sì máa rí ṣe lọ kémi náà kí n lè máa rí bí mo ṣe máa tọ́jú ẹ dáadáa báwo ni mo ṣe fẹ́ rìn. ìbéèrè ńlá lẹ wá béèrè yẹn ṣé wá rí báyìí pé àyà ti bẹ́ àlẹ̀ ó bẹ́ àárẹ̀ tẹ́ bá lè bá mi rí owó tó tóbi tó níye owó gidi pẹ̀lú mọ́tò kẹ́ wá gbé fún mi kí n fi rìnrìn àjò owó gidi eyín owó tó tó mílíọ̀n kan tẹ́ bá lè rí ìlọ́po times 10 lẹ máa fi gbà. 1 million. bẹ́ẹ̀ni. 10 million ni màá fi rí. ọ̀nà ò la fẹ́ rìn ká tó rí yẹn ṣe báwo la ṣe fẹ́ ṣe yẹn. ṣé ẹ mọ ìlú tó ń pè ní irun. irun. mi ò débẹ̀ rí òun kan ń gbọ́ ni o. ẹ má jẹ́ ń bẹ tán
kí n má jà yín sí tán rárá ẹ̀yin ẹ ṣáà lọ gbìyànjú kẹ́ ẹ wá owó yìí àti mọ́tò yìí kóyún yìí tó ga ẹ máa máa yan Ọlọ́run lógo ni owó ti dé ló bá tán àbí. ló bá tán. ṣọ́ra o ṣọ́ra fún àfòmọ́ni kò ní gbòǹgbò. ẹ kẹrọ ma ẹ rà ma ẹ rà mo wá rí yín ni. ṣé kò lè mà. kó mọ́ bá àti ní o tí a rí ọlọ́mọ jẹ́ ká ṣorí burúkú o ọlọ́mọ dẹ̀ jẹ́ ká dààmú ọ̀rọ̀ kan ni mo wá fi tó yín létí torí èmi náà nírú yín bì kan ṣé rí ọkọ yín ó rìn ìrìn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o pẹ̀lú ọmọbìnrin kan ìrìn tí ò dáa ni o ọmọbìnrin tó dẹ̀ rìn pẹ̀lú ẹ̀ yìí kì í ṣe ọmọ alálùbáríkà kì í ṣe ọmọ gidi rárá mi kì í ṣe olófòfò ẹ má wò mí bí olófòfò ṣùgbọ́n tí mi bá wá fi tó yín létí pẹ̀lú nǹkan tẹ́ mo ń ṣe fún mi Ọlọ́run lè fìyà jẹ mí o bí mo dẹ̀ ṣe ń wò yìí ó dàbí pé ọmọbìnrin ọ̀hún ti lóyún fọ́kọ yín o. ó ti lóyún. ó ti lóyún ṣé màá parọ́ ni mi ì lè parọ́ ó ti lóyún fọ́kọ yín o. mà ṣe rí gbogbo ìtẹ́ wa sọ kalẹ̀ ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọkùnrin wa bẹ́ẹ̀ ṣe sọ yìí bí ìgbà téèyàn gbá wọn mú bí téèyàn ò bá tí ì rí wọn gbá mú bí báyìí kò ní lẹ́nu ọ̀rọ̀ and tí mi ò bá tí ì rí gbá mú bí mi tí ì ní lè ṣe nǹkan kan. mi ìwà lè parọ́ fún yín mi ì lè parọ́ fún yín mo kọjá lára wọn láìpẹ́ yìí ló tún jẹ́ kí n wá o torí mo rí i pé ó ti ń pọ̀ jù ló jẹ́ kí n wá sọ fún yín. ṣé wípé wọ́n wà ń bẹ̀ báyìí. wọ́n wà ń bẹ̀ báyìí tẹ́ ẹ bá fẹ́ rí wọn mo sì lè mú yín débẹ̀. ó yá. ẹ jẹ́ ká lọ. ẹ ṣé mo dúpẹ́. mo lè mú yín lọ. ẹ ṣé. wọ́n wá bí àdàbà ṣùgbọ́n igun ni wọ́n wá bí àgùntàn ṣùgbọ́n òkúkọ ni wọ́n olóòórùn ẹran. ṣọ́ra o ṣọ́ra wọ́n bá láṣọ rìn wọ́n aṣáláṣọ dòní o wọ́n bolówó rìn wọ́n aṣolówó di tálákà wọ́n bonílé rìn wọ́n aṣọ lẹ́ni. dádì Tókẹ́ dádì Tókẹ́. kí ni nǹkan náà. sóòótọ́ nìkan tán sọ. ní kíni. ní kìnlá àbọ̀ abálọ̀rọ̀ ẹ ìwọ ẹ̀rù ọba ẹ olóyún fún ọkọ tèmi olóyún kò sí wàhálà ó ní lóòótọ́ láyé ìṣùgbọ́n ayé ìkọlù ti máa bí. fada ayé ni mo ti mọ bí kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi. kò sí nǹkan tó máa gbé màmá fọ́ fún tẹ́tẹ́ wọn jọ. mo ní kó sún ni tó o bá dẹ̀ sún wàá dìde ni. èmi kí ló fẹ́ gbé mi ṣe kó tó lè gbé mi ṣe. ìfẹ́ nu ẹni mo fẹ́ rí. wọ́n bí gbogbo tó fẹ́ ṣe yóò láì kọ́ oníjà. ọba kúrò lórí ẹjọ́ wọ́n bí káì. kò lè fà sílẹ̀. èmi lè dẹ́ ẹ̀jẹ̀ rẹ̀. mọ́mí Tókẹ́ ẹjọ́ ẹ kí mi sílẹ̀. dádì Tókẹ́ ayé rẹ̀ lẹ́rù pẹ́ ń ṣe ìṣá ayé lẹ́rù pẹ́ ń ṣe yìí àtiwọ́ kò sí wàhálà alátiṣe mi máa ti ṣe ara ẹ̀ èmi ò ní bá wọn lókun èèyàn lọ́rùn. ṣọ́ra o ṣọ́ra wọ́n bá láṣọ rìn wọ́n aṣáláṣọ dòní o wọ́n bolówó rìn wọ́n aṣolówó di tálákà wọ́n bonílé rìn wọ́n aṣọ lẹ́ni tí ń sùn kiri ṣọ́ra o àkótílé tá a fi rà mọ́ ni wọ́n máa jẹ́ kọ́gbọ́n tọ́lọ́run fún ẹ dànù lọ́wọ́ ẹ ọ̀rẹ́ mi owó ló bá fún ẹ dì í mú ṣinṣin agbára kan ló bá fún ọ owó mo ń lọ àní tó bá fẹ́ tẹ̀lé mi nù yín kó ká lọ obìnrin tó bá fẹ́ ṣoríire tó fẹ́ jèrè ọmọ kò gbọ́dọ̀ jókòó sí bàbá yín ayé ẹ̀ máa bàjẹ́ tán pátápátá ni. Àjọkẹ́. kí ló dé. Níbo ló ń lọ? mo ń lọ ni. Ò ń kó jáde. mo ń kó jáde nínú ilé ẹ.
Àjọkẹ́ òun kó jáde. mo ń kó jáde o mi lè jọ sọ mí dolórí burúkú. ok ẹ ti gbọ́. so mọ́mí ẹ̀ ṣe ń lọ náà pẹ̀lú bí mo ṣe bẹ̀yìn tó nulẹ̀. mo ń láti lọ ṣùgbọ́n ló jí láàárọ̀ kùtùkùtù tó yókù tọ́tì obìnrin kan á fẹ́ ṣoríire á fẹ́ jókòó ṣe ìyá àwọn ọmọ ẹ̀ á jókòó tẹ̀lé ìyí tó bá fẹ́ lọ́nu yín kó tẹ̀lé mi. so mọ́mí ẹ máa lọ náà. tí n bá gbé ìbàjú fún ẹ wo wàá máa fẹsẹ̀ ríran ni. ló ń ṣe lé. ẹ jókòó tì ìyí tó bá fẹ́ tẹ̀lé mi ṣá àyè ṣì wà. ìwọ tí ẹ bá ẹ. o kọ́ mọ́ débi o lè lọ ilé bàbá ẹ ẹ káwọn ọmọ mi dúró nílé bàbá wọn. dọjà. Yes, darling. Ibi tí a fẹ́ gbin obì sí obì ti hù ń bẹ̀. Olúwa ṣeun. Ní báyìí ó máa lọ kó gbogbo ẹrù ẹ à ń lọ ilé wa. Ilé? Bẹ́ẹ̀ ni. Olúwa ṣeun pé àwọn tiẹ̀ ti lọ wọ́n ti kúrò nílé ṣùgbọ́n kan wá wà ń bẹ̀ o. Kò sí ṣùgbọ́n ẹni tó wà nílé ti lọ ó ti lọ tẹ́fẹ̀tẹ́fẹ̀. Nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣé ẹ rántí pé mo sọ fún yín pé olórí àwọn àjẹ́ ni mí. Mo mọ̀ mo ti ríṣẹ́ ọwọ́ ẹ̀ pàápàá. Yàtọ̀ sí ìyẹn o ìyàwó òòṣà tún ni mo jẹ́. Aya òòṣà. Bẹ́ẹ̀ ni. Èwo náà àwọn òòṣà ló ń fẹ́. Lọ́fẹ́ ni. Lọ́fẹ́. Lọ́ṣẹ́ kí ni. Ìyẹn ò lè yé yín. Ó dáa kó yé mi léni. Bí mo ṣe jẹ́ ìyàwó òòṣà yìí mi ò lè gbé ní ọ̀ndà ọkùn ẹ̀kẹ́ ìṣó àfi kí n rọra máa fi agbára mi yẹn ràn yín lọ́wọ́ kẹ́ ẹ lè nógó ṣe bówó lẹ̀ wá àbí kí n ṣòwò ṣé ẹ fowó mọ́ ni ṣé kí n wá máa bá yín gbé ńlé kó má sunkún. Mi fẹ́ yẹn. Ẹ jẹ́ kẹ́ ẹ máa lówó kí n máa dúró tì yín ẹ̀yin free láti ṣe anything tó bá wù yín ẹ lè gbá yaolí ẹ lè fẹ́ anybody ẹ lè jáde kẹ́ ẹ lọ ṣe fàájì yín kẹ́ ẹ ṣe gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣùgbọ́n èmi ò lè bá yín gbé torí ọkọ tí mò ń sọ yìí kì í ṣe nǹkan tí ojú ń rí èmi nìkan ni mo mọ̀ èmi nìkan ni mo rí ó ṣàyẹ ká jẹ́rìí mi pé inú ilé tí mo wà kò sẹ́ni tó ń fẹ́ mi wá bí mo wà fún yín yẹ ká jẹ́rìí mi. Ètí dókítà wa sọ pé ká má ṣe lé nílé yìí ó ń dùn mí díẹ̀díẹ̀. Má tún ṣe lé. Kò burú tó bá jẹ́ ẹ̀ náà ni ká ṣe bó ṣàbá ṣe fẹ́ ká ṣe bó ṣàbá ṣe fẹ́. Gbadé sọ̀rọ̀ yìí pé wọ́n ní fọ̀rẹ́ ẹ̀ hàn mí kí n máa ròyìn tó jẹ́ mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ pèmí nísìn mo mọ̀ yí pé èmi mi ò níyàwó látàrọ̀ dalẹ́ rí in which I don't say anything bad in it in fact n tẹ̀rọ ní pé mo fẹ́ níyàwó mo prefer kí n remain as president of bachelor for the rest of my life but wọ́n ti ní rí ó ti ní rí bó ṣe wá ní tó kúrò nínú ilé ẹ̀ ó ní point by the time you are telling me pé o fẹ́ make sure pé o move kúrò níbi tó ti ń reside tẹ́lẹ̀ pé o fẹ́ move wá síbí báyìí o dẹ̀ sọ reason mi pé o fẹ́ kékeré ní ẹ kúrò ní memory ẹ̀ in which I reason along with you there is nothing bad in that but what of ọmọ tó fún lóyún tí ò lọ́kọ rí tí ò bímọ rí èmi wò pé yẹn ló yẹ kó gbé wálé ju obìnrin dẹ́ pé ó ti bímọ tiẹ̀ tán in actual fact ó mọ̀ bọ́yọ́ lọ́n ti ṣe family planning sínú ayé ẹ̀ tó ní yẹn lọ fẹ́ gbé wá sí ibà ṣé o wò pé yẹn kù díẹ̀ káàtó torí ó mọ̀ ara alẹ́ ní màmá láwo di o pè lára tó pè tó ní mo fẹ́ bẹ́ẹ̀ sọ nìyẹn. ó ṣó ti fúlẹ̀. yá ó ti fúlẹ̀. sórí níbi tí mo dàgbà dé mi ò gbọ́dọ̀ má mọ nǹkan tí mo ń ṣe mọ́ tèmi yé mi. yóò yé mi náà. kí ló fẹ́ mu. èsì ọ̀rọ̀ mi nìyẹn. bẹ́ẹ̀ ni. ok ẹ̀sìn tó bá tutù kó jẹ́ green bottle ṣá. ẹ̀rì gbèsè nǹkan tí mo ṣàlàyé fún yín ẹyọ kan tẹ́ gbé wáyé ìlọ́po mẹ́wàá lẹ máa fèrè gbà ní ìlọ́po ṣùgbọ́n o ẹ má dà mí o
bẹ́ẹ̀ni. nígbà tó rí mi ò burú mi ì lè ṣe yẹn kì í ṣe pé mi kàn nífẹ̀ẹ́ lásán mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ni mo nífẹ̀ẹ́ tọkàntọkàn pẹ̀lú ààyè tó wà yìí ni màmá ni mò ń dà irú tí n bá dà ẹ́ mo dára mi ni sórí mọ́tò tí mo ní o máa fi gbé gbogbo ìrìn àjò yẹn pátápátá owó tó máa fi rọ́pò lélẹ̀ mi ì fẹ́ kó tiẹ̀ lálàṣì rárá. Ta ni? Àwa ni o. Ẹ kúrò lọ lálẹ́ bèrè. Láti bo. Mo ní láti bo ẹni kí n lọ jókòó. Rò pé làwọn ṣe ń rí àgbẹ̀. Ok. Tó máa ṣeré. Sit down. Àlàyé, owó tó wá gbà ní báńkì lọ́sàn-án làwọn gbà lọ́wọ́ ẹ̀. Owó? Yes. Mi ìgbówó. O rò pé àárí àbí. O rò pé gbogbo ẹni tó bá wá sí báńkì tó jókòó ló wá gbowó. Gbogbo ṣe ń gbowó from one counter to other tó ń pariwo mọ́ wọn. Ẹ bá mi kówó mi, ẹ bá mi kówó mi. Gbogbo ẹ̀ la rí. So owó ẹ̀ la wá gbà lọ́wọ́. Mi ìgbówó. Ẹnìyẹn máa jọ mí ni. Ẹnìyẹn jọ mí ni kì í ṣe mí. Blue ẹjọ́. Ẹjọ́ ẹ má fọ rí ẹ jẹ́ kó dúró ṣe bá mẹ́ owó wà. Alága. Ẹjọ́. Ọ̀dẹ̀kẹ́ cashless policy ìwọ sì ń lọ sí báńkì òun gbowó lórí káńtà òun pariwo òkò wálé. O gbàdúrà kẹ́gbọ́n ẹni tó gọ̀ tó bá ti gbọ́n àwa tá a gbọ́n àní jẹ ọmọ so Ọlọ́run ní jẹ́ kẹ́ gbọ́n kí ló ṣe wọ̀. Kò sí. Fóònù ẹ̀dà. Mi ní fóònù. O ní fóònù. Ọ̀gbẹ́ni gbà lọ la náà gbogbo ọmọ náà jáde jọ. Kó fóònù fún wọn. Ó dẹ̀ ní òní fóònù báwo. O ṣe ní fóònù. Ọ̀pẹ tó bá parọ́ máa jalè. Owó kan lélẹ̀. So òun kó pamọ́ àbí. Ó ti o àmọ́ pẹ́ gbọ́ kò kó pamọ́. Kò kó pamọ́. Fóònù tiẹ̀ dà. Owó àgbà méjì lèmi ní. Tàbá lọ tán tó bá wú ẹ̀ kó pariwo tí ó gbọ́ òkú lẹ́lẹ́jà ń tà ó kàn bá fọ yìí pariwo ó tiẹ̀ pariwo. Jàmbá ta fún jàmbá rà. Jàmbá ta fún jàmbá rà láyé. Jàmbá ta fún jàmbá rà. Jàmbá ta fún jàmbá rà láyé. Onírọ́ polówó, elétè fẹ́ rajà, alábòsí ní ta ló máa rajà irọ́. Jàmbá ta fún jàmbá rà láyé. Ọmọ mi tẹ́tí o gbọ́. Kí ló fa agbo rọ́bìṣẹ́? Ó ṣàrí pé mo wo nǹkan lọ, ó dẹ̀ gbé kúrò mẹ́ ò gbé sí music. Kí ni nǹkan tó ń wò ń bẹ̀ ń sìn? Tí mò ń wo bọ̀, ó gbé kúrò mẹ́. Àwọn obìnrin bíi tiẹ̀ lọ ń gbá bọ̀ yẹn, ìwọ jókòó sí bí òun ṣòṣì, òun disturb àgbàlagbà. Ṣé mo ṣẹgbẹ́ ẹ ni? Ṣáwọn ọkùnrin bíi tiẹ̀ kọ́ ló ń kọrin yìí ni? Kí ni problem ẹ ná? Sọ fún mi náà kí ni problem ẹ? Jọ ń torí Ọlọ́run mi ò mọ nǹkan tó ń rí wò nùbọ̀ yẹn o. Orin ló ń wù èmi gbọ́, jẹ́ kí n gbọ́ orin tí mo fẹ́ gbọ́. Ṣó ti gbọ́? Tó bá jẹ́ ilé bàbá ẹ ní kó lọ máa ṣe gbọ́dá dáadáa yẹn o. Kó ń ṣe ilé bàbá tèmi ló ti máa ṣòṣì yìí. Kó fún mi rí mu ti yẹn sìn. Ṣé rí mú sílẹ̀? Yeah. Sorry, I'm not giving it to you. O ní gbọ́nrán àbí? Ṣé wọ́n kí mo ti ń wù ẹ̀ kó ń ṣe first time kó ń ṣe second time tó máa ṣe nǹkan báyìí lélẹ̀? Mo dẹ̀ ń wù ẹ̀ mi sọ̀rọ̀. Give me that remote. Dọ̀tun, do your worst. I'm not giving it to you. Fún mi remote yẹn. Yeah, fún ẹ. Ṣé mo pé this is not the first time tó máa ṣe nǹkan báyìí? Tí bá gbá ojú ẹ̀. Bá gbá ni. Oh, tó bẹ́ẹ̀, mọ́mì. Ta ló fẹ́ gbá ojú ẹ̀? Bọ̀dá Mighty Go, tí mi bá sí ilé, ò bá máa nà ọmọ fún mi. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Mo ń wo bọ̀. Ó dẹ̀ wọlé kò tí ẹ ní respect fún mi. Ó kàn mú rí mu tó dẹ̀ gbé sí music. Mo dẹ̀ sọ fún kó gbé kúrò ní music kó gbé padà sí kọ́sí mo wò. Ó bẹ̀rẹ̀ sí ní bú mi. Ó ń wo bọ́ọ̀lù. Ọmọdé fẹ́ wo music. So kí ni bàbàrà ń bẹ̀? Tó bá gbé sí music tó bá like ẹ̀ wá dé bọ́ta. Wá bọ́ta wá lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣeré. Tó bá lè ṣe tán bóyá lálẹ́ ò lè wá sùn. So tí mi ò bá sí lẹ́sìn ó máa na ọmọ fún mi. Ó fẹ́ pa á ni. Jọ torí Ọlọ́run o. Jọ mo bẹ̀ ẹ́ ni. Tó bá fẹ́ kí gbàdógbàdó kó gbowó àgbàdo lọ́wọ́ ẹ.
Ó fọwọ́ kan ọmọ fún mi o. But mommy, pé kí ni? Kí ló wà lẹ́nu ọmọ ọ̀lẹ? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ? Tó o bá fẹ́ wàhálà nínú ilé yìí, tó o bá fẹ́ kí èmi àti ẹ ká gbé gbẹ́rẹ́ kíkà náà, kó yá tọwọ́ ọmọ ẹ bọ́ṣọ ni, kó tọwọ́ ọmọ ẹ bọ́ṣọ. My love, ṣó ṣì fẹ́ wo music? Yes. Jókòó kó gbádùn ẹ̀mí ẹ̀, kó wá wo music ẹ̀. Èyí tí ò bá dùn mọ́, kó lọ bọ́ sí ṣáláńgá. Bó dẹ̀ jẹ́nu kànga kó lọ ẹbẹ̀ sí, ọ̀sá wà bẹ̀. Dáàdì ṣe ń gbọ́ mi lọ́sùn yìí báyìí mo jókòó sí tí mo ń wo TV bí kẹ́ ṣe wọlé nìyẹn ó dẹ̀ mú remote ó kàn gbé kúrò nǹkan tí mo ń wò ni mo dẹ̀ sọ mo ní nǹkan tó ṣe yìí ó insult mi nìyẹn ó yẹ kó tiẹ̀ respect mi kó dẹ̀ gbé padà síbẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi nìyẹn mọ́mí ṣe wọlé nìyẹn mọ́mí ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan tó ṣe yẹn pé kò dáa. My love, ṣé o tún ti wá fẹjọ́ sùn? O tún ti wá fẹjọ́ sùn? Kò sí nǹkan tí Kíkẹ́ máa ṣe nínú ilé yìí tó máa ṣe dáadáa ń ṣojú ẹ̀. Tó bá ṣe lé wà hàn, tó bá ṣe tàn wà hàn, tó bá ṣe tibí wà hàn. Ṣé torí pé ilé ibi báyìí ò ń ṣe lé bàbá ẹ̀? No, don't say that. Má sọ bẹ́ẹ̀. Ń bọ̀ wá nílé bàbá ẹ̀. Wo bí Dọ̀tun, èmi ò kí fi ọmọ kẹ́ ọmọ o. Ó gbọ́ mi. Àkí ló ń ṣe gan. Àgbàyà ló fẹ́ yà ni. But daddy. Pẹ́pẹ́ sọ̀rọ̀. Ṣé o mọ̀ pọ́mọ yẹn àbúrò ẹ̀ ló jẹ́ ni? Àbó mọ̀ wípé ìyàwó mi ìyá ẹ̀ ni. Àbó rí gẹ́gẹ́ bí ìyá ẹ̀. Tó bá gbé ọmọ wá sínú ilé mi, o mọ̀ pé mi náà ni mo bí. Look, téèyàn bá fẹ́ràn alájà, ó máa ń fẹ́ràn ajá ẹ̀ mọ́ ni. Wo bí, má rí pípọ́n ojú mi o. Má rí pípọ́n ojú mi. Ẹ má bínú sá. Wéwé. Ọ̀rẹ́ sá. Thank you sá. Mi mọ nǹkan tó ń fi ẹ́ pè. Ṣé kò mọ̀ pé ìyá òun ló jẹ? Ìfẹ́ gbà mí gẹ́gẹ́ bí ìyá. Kò ṣe ní gbà. Tipátipá ní ṣòkòtò tí gbà wọ́ọ̀dì òkú àgbà ni. Kò ní gbà kẹ́mi. Ọmọ mi tẹ́tí o gbọ́. Jàmbátà fún jàmbára láyé. Tẹ́tí o gbọ́rọ̀ mi. Jàmbátà fún jàmbára láyé. Láyé tá wà. Jàmbátà fún jàmbára láyé. Jàmbátà fún jàmbára. Jàmbátà fún jàmbára láyé. Jàmbátà fún jàmbára. Jàmbátà fún jàmbára láyé. Onírọ́ ń polówó. Eléte fẹ́ rajà. Alábòsí ní ta ló máa rajà irọ́. Jàmbátà fún jàmbára láyé. Má fàṣírí ọjà mi hàn ẹ́. Irọ́ ló ń pa. Má fàṣírí ayé mi hàn ẹ́. Irọ́ ló ń pa. Má jẹ́ kọ́tàn ẹ gbà tọwọ́ ẹ. Irọ́ ló ń pa. Sìtá mo fẹ́ràn ẹ. Irọ́ ló ń pa. Mo fẹ́ràn ẹ̀jẹ̀ mímí lọ o. Irọ́ ló ń pa. Sìtá tẹ̀lé mi ká lọ. Irọ́ ló ń pa. Brọ́dà mo lè mú ẹ gòkè. Irọ́ ló ń pa. Àṣírí ayé wà lọ́wọ́ mi o. Irọ́ ló ń pa. Àṣírí àrùn wà lẹ́sẹ̀ mi. Irọ́ ló ń pa. Jọ̀wọ́ má jẹ́ kọ́tàn ẹ̀jẹ̀ ọ̀rẹ́. Irọ́ ló ń pa. Irọ́ la ráyé mọ́. Irọ́ ló ń pa. Ojú ọ̀run tó ṣú lẹ́lẹ́. Irọ́ ló ń pa. Iṣẹ́ ọwọ́ àwa kan ni. Irọ́ ló ń pa. Iṣẹ́ ọwọ́ àwọn kan ni. Irọ́ ló ń pa. Lẹ́yìn Ọlọ́run àwa ló kàn. Irọ́ ló ń pa. Má jẹ́ kọ́tàn ẹ̀jẹ̀. Irọ́ ló ń pa. Mo fẹ́ràn ẹ ju ara mi lọ. Irọ́ ló ń pa. Brọ́dà tu ẹ̀kẹ́ ní. Irọ́ ló ń pa. Má jẹ́ Olóko ni yín o. irọ́ Àparò ni. Ẹ fi mí sábẹ́ ìgbéga. Èmi ni màá yọ gbogbo ẹ̀ jẹ.
Màá jíṣẹ́ fún o. Dáàdì èmi náà ń bọ̀ bá yín lé o. Mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín. Kí ni ọ̀rọ̀ wo ni? Ọ̀n pé ọkàn mi ò ní báyìí bó ṣe sọ yẹn sọ ọ̀rọ̀ yẹn. Nǹkan kan ń ṣẹlẹ̀. Mi ì dẹ̀ fẹ́ kó máa dàbí ẹni pé mò ń rojọ́ dáàdì mi. Ṣé mo wá jára ta ni? O ṣe àwọn èmi àti bàbá ẹ̀ ṣe jẹ́ sọ́n tó bá ṣẹlẹ̀. Very good sir. Ṣé rí ìgbà tí mọ́mí ti ṣe bọ́ ẹ fẹ́ ṣe tó ti lọ. Tó ti fi wá sílẹ̀. Dáàdì fẹ́ ìyàwó mi ẹ̀yin náà dẹ̀ mọ̀. So ìyàwó yẹn dẹ̀ gbé ọmọ wa. So kọ́mọ yẹn kó wá máa fọwọ́ lálẹ̀ fún mi lé bàbá mi. Tí bá tún sọ̀rọ̀ wọn tún jẹ́ kí n sọ̀rọ̀. Let me get you clear. Ìwọ ni fọwọ́ lálẹ̀ ṣé ó ń draw pencil àbí ń fi chalk kọlẹ̀ ni. Kí ni tó ṣẹlẹ̀ gangan? Wọ́n gbé ọmọ yẹn sí orí mi. Wọ́n ń ṣe mí bẹ́ẹ̀ ni pé. Ṣé ẹ̀ jí mu ni? Sọ nǹkan tí wọ́n ṣe ṣé kí ni nǹkan tó ń ṣe fún ẹ? Ṣé ọmọ yẹn bàjẹ́ ni àbí? Wọ́n treat me badly. Wọ́n molest me. Wọ́n ti ń ṣe mí bẹ́ẹ̀ ni pé ọmọ ọ̀dọ́ ni bẹ́ẹ̀ ni pé ẹrú ni mí lé bàbá mi gangan. Ṣé woman yẹn? Àtọmọ ẹ̀ àti dáàdì fúnra wọn. O dẹ̀ sọ fún bàbá ẹ̀. Tí bá ṣàlàyé fún wọn dáàdì ò ní gbọ́ títí wọn ló máa gbọ́. Ṣé màmá yẹn ó ń ran iṣẹ́ kíṣẹ́ kò rán ọmọ tiẹ̀? Kò ní rán ọmọ iṣẹ́ kankan á kò nọsẹ̀ ni. Tẹ́ bá fẹ́ jẹun ṣé ẹran kan ní máa ń fún àbẹ̀rẹ̀ méjì? Ìgbà náà tẹ̀ ní fún mi lẹ́ran rárá. Ọmọ ẹ̀ ńkọ́? Ọmọ á fún lẹ́ran méjì. Ọmọ yẹn lè máa jẹ. Tó bá tẹ̀ wá jẹja ọmọ wa da orí ẹ̀ sílẹ̀ ọmọ gé sí àárín ọmọ gé bá ọmọ á fi orí ẹ̀ sílẹ̀. Half. Kó rí bí odindi. Ok, wọ́n á ṣe bí tó white wọn ó dojú ẹ̀ bọ́lẹ̀ yàrá àpẹja yẹn swim lọ ní ọbẹ̀ ní á fún ẹ. Bọ̀tọ́ mẹ̀ tí ń jẹran méjì yẹn sí doctor recommend ẹran fún ni. Kò tí ẹ yé mi. Ó kàn fún lẹ́ran bẹ́ẹ̀ náà ni. Ok, bàbá ẹ̀ náà dẹ́ wà wíyà. Ṣé ó máa ń jẹ lójú abẹ́ láì lẹ́ran? Àbúgbàjọ máa ń jẹun dáínì ni. Wọ́n dẹ̀ rí pé ò fẹ́ràn jẹun. Dáàdì máa ń rí bọ̀ dáàdì ò kì í. Tó bá sọ fún bàbá ẹ̀ kí bàbá ẹ̀ máa sọ. Ẹ̀yin wọn ló máa ń wà wọn gbọ́ tèmi rárá. Woman yẹn ń lo ọmọ tí ìyá rẹ̀ ò sí nílé àbí? Ok, má wọrí kò sí problem tó wà tí ò ní solution. Àbá àlọ́jì máa tó báyìí kan máa sọ pé kó máa fẹ́ràn jẹun ọyọ ọmọ kékeré ọ̀dọ́ ọmọdé ní ìdẹ̀rẹ̀ but not withstanding. Ok, ọmọ tí mi máa sọ fún ẹ sórí bàbá ẹni ní bàbá ẹni o wọn ń ta bàbá Shoprite ok níbẹ̀ kó rude sí bàbá ẹ àyàwó bàbá èèyàn màmá èèyàn ni ó gbọ́n tí mo sọ fún ẹ sọ pé ohun tó ṣẹlẹ̀ yẹn náà yóò lè má wáyé ibi tí ìyá tó bíyàn bá ti present wòsàn dèmí kò lè dàbí oníṣọ̀ gangan o má wọrí gbogbo máa ní àtúnṣe tó gbọ́. Ẹ ṣé gan sir. Má wọrí ẹ ṣé gan sir. kò jíṣẹ́ fún bàbá ẹ o gbọ́. All right sir. All right dear. Ó dáa sir. Okay dear. Ṣọ́ra fún àfòmọ́ni kò ní gbòǹgbò ẹni tó máa kó tiẹ̀ bá ló ń wá kiri ṣọ́ra o. Mo wà ókè. Ṣọ́ra fún àfòmọ́ni kò ní gbòǹgbò ẹni tó máa kó tiẹ̀ bá ló ń wá kiri. Wọ́n wá bí àdàbà ṣùgbọ́n ikú wá jọ. wọ́n wá bí àgùntàn ṣùgbọ́n púpọ̀ ni wọ́n olóòrùn ẹran. Ṣọ́ra o. Ẹni ṣọ́ra wọ́n bá láṣọ rìn wọ́n ṣaláṣọ dojú o. ẹlẹ́jọ́. Babolówó rìn wọ́n àtolówó ní tálákà. Wọ́n bonílé rìn wọ́n aṣọ lẹ́ni tí ń sùn kiri. Ṣọ́ra o àkótílé tá a fi rà mọ́ ni wọ́n. Má jẹ́ kọ́kọ́ tọ́lọ́run fún ẹ dànù lọ́wọ́ ẹ ọ̀rẹ́ mi. Owó ló bá fún ẹ. Dì í mú ṣinṣin. Agbára kan ló bá fún ọ òdì mú ṣinṣin. Ilé ló bá fún ọkọ ọmọ ènìyàn máa jẹ kán pàdánù lọ́wọ́ ẹ. Ohun tó bá fún ọ̀rẹ́ mi dì í mú ṣinṣin. Ẹ̀bùn kan lọ́lọ́run bá fún ọ. Dì í mú ṣinṣin pẹ̀lú àdúrà máa jẹ́ káyé gbàǹtẹ́lẹ̀ tó máa lè fún ọ dànù lọ́wọ́ ẹ. Ṣé ti fẹ́ máa lọ ni? No, okay.
Ó wà okay. Ó wà okay. Ẹ jókòó. Mo fẹ́. Ẹ fẹ́ ṣe kí ni? No, it's okay. Ọmọ ìdá. Sisi mi. Sir? Woman. Yeah, yes. Èló ni gbogbo owó mi? 5,700, sir. 5,700, sir. Okay. Ṣé wọ́n ti wà? Everybody ti wà, okay. Then. Ṣọ́ra fún àfòmọ́ni kò ní gbòǹgbò ẹni tó máa kó tiẹ̀ bá ló ń wá kiri ṣọ́ra o. Ṣọ́ra fún àfòmọ́ni kò ní gbòǹgbò ẹni tó máa kó tiẹ̀ bá ló ń wá kiri. Wọ́n wá bí àdàbà ṣùgbọ́n igun ni wọ́n. Wọ́n wá bí àgùntàn ṣùgbọ́n òkúkọ ni wọ́n. Olóòrùn ẹ̀rùn. Ṣọ́ra o, ṣọ́ra. Wọ́n bá láṣọ rìn, wọ́n á ṣaláṣọ dòní o. Wọ́n bolówó rìn, wọ́n á tolówó di tálákà. Wọ́n bonílé rìn, wọ́n á sọ lẹ́ni tí ń sùn kiri. Ṣọ́ra o, àkótílé tá a fi rà mọ́. 2,000 ni, sir. Máa fún ẹ ní òkú lọ́la. Sir? Máa fún ẹ ní ọ̀la. Rárá, sir. Ẹ jọ̀ọ́ sir, ẹ bá mi fi balance 37, ẹ jọ̀ọ́. Ẹ wà kó oníṣẹ́ lówó ni. Mo lówó. Ó wà lọ́wọ́ mi. Ẹ sanwó ẹ̀ fún mi. Mo ní màá fún lọ́la. Rárá, ọ̀la. Irọ́ o, mi tí ẹ lè gbà. Irọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wá kó pé ṣé bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ fún mi. Okay, ṣé ó dáa? Ṣé wàá tẹ̀lé mi lọ sílé? Ẹ jọ̀ọ́ sà, láíláí. Ẹ fún mi balance mi bí mo ti gba balance mi. Ẹ dá mi lóhùn, ẹ jọ̀ọ́ ẹ tẹ̀ bá mi fi kún. You see, ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ àǹtí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run máa gba owó mi tó máa pé léni wọn kúrò níbi tí mi bá gba owó mi. Ẹ tí rí náà. Mi ò rí o. Mo ti sọ pé ẹ gbé báàgì wọnú ilé ìlànà àná tẹ máa fi débí báyìí ẹ ti yó tó yẹ pé ẹ mọwọ́ òsì yàtọ̀ sọ́ọ̀tún. Kí ni ìtumọ̀ yẹn? Ìgbà tí ẹ ṣe mo yẹ̀ṣẹ̀ ń jáde lọ ni àmì mo yẹ̀ṣẹ̀ mú nǹkan ni. Ṣé ìgbà tí máa wọnú ilé tí n bá gbé nǹkan wọnú ilé mi ni mọ̀ pé mo gbé nǹkan, tí mi ò bá gbé nǹkan ṣé mi ni mọ̀ pé mi ò gbé nǹkan. Nígbà tẹ́ ń bọ̀ ibi tẹ́ yà kiri lánàá tẹ́ ti lọ mọ tí ká lọ bẹ̀ ẹ gbé báàgì wọlé nígbà tẹ́ bá wọ. Mo ní mo gbé wọlé sẹ́ẹ̀. Mo ní mo gbé wọlé. Ṣé owó inú ẹ ò pọ̀? Èló ni wọ́n mú bẹ̀? Èwo lọ̀rọ̀ báyìí wo ni. Tani! Ẹ má kanra. Káàbọ̀. Brọ́dà mi. Ẹ ra sá. Báwo ni? Adúpẹ́ sá. Ẹ pẹ̀lẹ́. Ẹ ra sá. Ẹ kúṣẹ́. Yes sir. Tí bí yẹn lẹ wá fún. Bẹ́ẹ̀ ni sá. Ẹ jọ̀ọ́ ẹ fún mi níbi 2-3 hours máa wá bá yín ní ọ́fíìsì yẹn sìn. 2-3 hours. Ẹ má wọrí, èmi ni mo sọ fún yín kò lè ṣe kò lè yẹ. Ẹ bọ́ ẹ mọ̀ kó ti yẹ tẹ́lẹ̀ o. Ilé yóò lè yẹ máa wá bá yín. I will take your word for it. All right. All right sir. Ó dà wọ́n. Ó dà wọ́n. Ẹ ṣé o. Thank you.
bá mi wá kíní ìjà rẹ lọ bá mi wá. máa wà mo ní kẹ́ sọ bí àwọn bí tẹ yà lánàá kí èmi á lọ bẹ̀ máa lọ béèrè ibi tẹ ti mọ tí lánàá. mi ìyá mi kankan. má bọ̀ jókòó sórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti sìn lọ tó bá ti kúrò bí báyìí sí èyí tó kéré àti èyí tó tóbi nínú rẹ̀ kò yá lọ páàkì kíákíá. mọ́mì kí ló ṣẹlẹ̀. àwọn àgbà ní tọ́wọ́ ọmọdé ò bá tẹ̀kú idà kì í béèrè kó tó pa bàbá ẹ̀ ọwọ́ mi dẹ̀ ti tẹ̀kú dà báyìí. kò yé mi náà. kò yé ẹ tágẹ́ẹ̀tì mi wá sínú ilé ọwọ́ mi ti tẹ̀ owó tí bàbá yìí ń wá èmi ni mo gbé. mọ́mì pẹ̀lú gbogbo àjò tó ẹ̀ ń bá wọn ṣe. o rẹ́sẹ̀ wèrè ńlẹ̀ òòbù níbo ló ti fẹ́ rí tọlọgbọ́n tó fẹ́ bù. wo mo lé nǹkan kan wá síbí ni mo dẹ̀ ti rí o rò pé ìfẹ́ ni mo ní tó yẹn ni ẹrù mi rè mo ti ń páàkì ẹ̀ díẹ̀ ló kù ìwọ̀nba pẹ́pẹ́pẹ́ ló kù báyìí tí máa mú alápòtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í rò lóore alápòtí ni wá ìlọ ti yá o tó o bá ṣe kíá mo jù ẹ́ lẹ́nìyẹn kó tó bá dẹ̀ rí kó forí ẹ̀ fa. mọ́mì ẹ ṣe máa fi mí lẹ̀. ọmọ ìwọ náà láti sọjí o ó yá kíákíá kó lọ́ọ́ máa bẹ̀rẹ̀ sí kọ́. ó dá mo ti gbọ́. má pẹ́ o. mọ́mì ṣe rí èmi ò fẹ́ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ but mo kọ̀ rótọ́ lọ́hùn ọ̀rọ̀ Bádéjọ àti Dọjà ló jẹ́ kí n wá síbí báyìí èmi ò fẹ́ dá sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí a ti báyìí Bádéjọ sọ̀rọ̀ a ti bá Dọjà sọ̀rọ̀ gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ fún gbà yẹn kò ní gbọ́ pé èèyàn kì í hágì pẹ̀lú ṣe rí I don't know. ó ṣẹ̀bi mi màgí ló ń tì mí gbọ̀ngbọ̀n kì í ṣe pé mo fẹ́ bọjà. èdè náà ni ó ti gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ àfi bí ìṣinkó. mọ́mì ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà lè pa lówe pé àgbà òkè ń wà lọ́jà kó lè ọmọ tuntun wọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá mi dá sí ọ̀rọ̀ Dọjà àti Bádéjọ ó ti realize mistake ẹ̀ ń sìn gbogbo nǹkan wá kù sọ́wọ́ Bádéjọ. ṣé Bádéjọ. bẹ́ẹ̀ ni. ẹ fi ilẹ̀ fún mi. Sisi mi ẹ ká sọ. Good afternoon, sir. Welcome, sir. Ṣàlàáfíà lẹ́wọ̀ ẹjọ́ ṣe mo bá ọ̀gá yín. Sir, please, I don't understand Yoruba. Sorry about that. Okay, sir. Is your manager around? He's around, sir. He's in his office. Do you know his office, sir? Yes, I do. Okay, he's here. Thank you. Ẹ pẹ̀lẹ́, ẹ ti bínú. Ṣé kò tó kí n bínú ni? Ẹ má bínú. Ṣé bá ṣe sọ nìyẹn ni? Ṣé pé ìjọ yẹn dẹ̀ ń sọ 2 hours 3 hours mo sọ ń jọ yẹn o ṣe rí báyìí. Ẹ má bínú, àwọn kankan ló tún ṣẹlẹ̀ ní ó jẹ́ kí n lè wá. No matter what, ṣẹlẹ̀ ti gbé wá báyìí. Àlàyé yẹn náà ni mo ní kí n tún wá ṣe. Ẹ tún fẹ́ ṣàlàyé nínú tá à ń sọ yìí. Kò sí problem, ilé tẹ́ fi ṣe collateral wọ́n ti fẹ́ auction ẹ̀. Ẹ má ṣe yẹn o. Kí ni ká má ṣe? Ṣé bá ìjọ NGO àbí charity organization ni? Mo dà ẹ jẹ́ kí n tiẹ̀ ṣe ṣàlàyé ẹnu mi náà bóyá ẹ lè pété mi ẹ torí Ọlọ́run ṣe rí ohun tó wà nílẹ̀ tẹ́ bá ní kẹta kínní yẹn bí ìgbà tí ẹ kàn tún fẹ́ bàgbèsè ayé ọ̀tá mi jẹ́ ni ẹ jọ ẹ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín mo fọlọ́run bẹ̀ yín. Nísìnyí ẹ ń fọlọ́run bẹ̀ mí ẹ ń fọlọ́run bẹ̀ mí kò sí problem but ṣe rí ìlú ti wà nílé ó ti kọjá mi anyway but I think I can still ẹ jẹ́ lọ rí GM ẹ jẹ́ lọ rí GM ẹ jẹ́ rí GM ẹ máa wọ̀. Ẹ máa tàkẹ́ kí ló kù lẹ̀ kí ló kù lẹ̀. Màámi mi ò ní tàn yín ká ní mo mọ̀ pé torí Dọjà lẹ́sẹ̀ pè mí mi ò ní wá ọ màá kàn parọ́ fún yín ni mi ní yọjú torí pé nǹkan jọ̀dá ṣe ó dùn mí tí bá ní kò dùn mí mo ń parọ́ ni ó ṣe lẹ́yìn mi ó ṣe hàn mí lójú ó yẹ kó dùn mí gan àmọ́ nígbètẹ́ pè mí mú láti jẹ yín ni ìgbà tí mo wo kíní yẹn lọ pé èèyàn ṣe máa ṣe irú kan báyìí fún yàn ó dùn mí wọra ó dùn mí gan mo ṣe rò pé kó máa lọ́ lọ ẹ̀ kí èmi náà máa lọ́ lọ mi. ìjọ ọkọ mi ó máa fọ̀rọ̀ ọdọ ọjà ó máa fi yá mi ni
bẹ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ bíbélì wípé bínú má ṣe ṣẹ̀ má jẹ́ kí oòrùn wà bá ìbínú ní inú ẹ̀ ayọ̀dẹ̀ wà nínú orí ẹlẹ́ṣẹ̀ kan lọ́run tó bá ronú pìwàdà òun náà ó dàbí pé ó ti wá kíyèsí pé nǹkan tó ń ṣe yẹn ó kù díẹ̀ bá mi foríjì. ẹ ṣe gan ni màmá fẹ́rí mi lè kọ̀rọ̀ sí lẹ́nu ilẹ̀ pé lóòótọ́ mo nífẹ̀ẹ́ Dọ̀jà gan àmọ́ tó ṣe yẹn ó jẹ́ kí n ní èrò bákan sí àmọ́ pẹ̀lú nǹkan tẹ́ sọ ti gbọ́ mi gbọ́dọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu ti dáríjì. sórí ọ̀rẹ́ mi ó ṣe gan-an thank you very much ọlọ́run àpọ́n ẹ lé gbogbo ibi kíbi tó bá ń dé báyìí aṣọ àpọ́nlé ò ní fàyà Dọ̀jà jókòó mo fẹ́ èmi máa mọ̀ pé èmi máa sọ tèmi jókòó sórí kò ń ṣe pé mo tún fẹ́ wú ọ̀rọ̀ tó ti tán jáde ṣùgbọ́n mo fẹ́ sọ gbólóhùn ọ̀rọ̀ kan fún ẹ sórí Bádéjọ tó jẹ́ ọkọ ẹ̀ ó mọ̀ pé ìjọ tó ń lọ ìjọ aláṣọ funfun ni ẹni tó bá dẹ̀ ti ń wọṣọ funfun bí epo kékeré bá kán sí aṣọ yẹn ayé máa tètè rí irú gbogbo bó ṣe ń bàjá ní tàǹjọ yẹn tó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ń fa ẹ̀ ó mọ̀ wípé aṣọ funfun ló wọ̀ aṣọ àlà ohun tóun máa ṣe táwọn under denomination máa ṣe tán máa mú jẹ tóun bá ṣe nítorí pé ó ń wọṣọ funfun yẹn ayé á sọ pé ìjọ aláṣọ funfun ló ń lọ òun ló fi máwọn èèyàn tó ń sọ káàkiri pé aláṣọ funfun ṣe léyìí aláṣọ funfun ṣe léyìí àwọn under denominations náà atrocity táwọn náà ń kọ́mìtì náà pọ̀ ṣùgbọ́n n ò lè trace wọn they are untraceable ó lè mọ denomination tó ti jáde wá. èmi ò bínú ọkọ ẹni kò but mọ́mì ẹ ṣe gan-an àgbà yẹn á pẹ́ lórílẹ̀ ẹ pẹ́ fún wa o agbára ọlọ́run iṣu ọmọ báyìí á jiná fún yín jẹ ilé àtọ̀nà yín náà ò ní dàrú ṣe gan-an. adéjọjọ má bínú mi ò mọ̀ pé èmi máa rí nìyí bọ̀ báyìí mo dẹ̀ ti rí i pé kì í ṣe ìjọ tí mo lè ṣàkárá tí mo lè wá máa dandankúdanrù látẹ̀ní lọ mo dẹ̀ ti gba ọlọ́run ẹrù bọ̀dá mo mú yín ṣẹlẹ́rìí báyìí láti èní lọ Bádéjọ tí bá ti tún fùwàkùwà ṣe nǹkan tó bá ti wù ẹ́ jọ má bínú. mo ṣẹlẹ́rìí. ẹ̀tọ́ ṣe orí design. mo rí. ta nìyẹn. ta ló wà ń bẹ̀? èmi ta ni. Gbadé ni o Gbadéga. Yes. Kí ló dé? Níbo? Ìgbà tó máa kúrò lọ́hùn yẹn kí lè tó dẹ̀ sọ fún mi kí lè tó ṣàlàyé. Kúrò níbo ló gbé mi sí? Níbi tí wà àti sísítà ẹ̀ jọ ń gbé lọ́hùn. Ibo lèmi àti sísítà mi jọ ń gbé? Mo ní níbo? Kí ló ń wá ń bí ná? Kí ni mò ń wá ń bí? Kí ló tún fẹ́ tó bẹ́? Ó dà ń gbé bọ̀dá yóò gbọ́ràn ara. Èèyàn sọ pé kí ló ń wá bí kí ló ń wá bẹ̀rẹ̀ sí ń gbé lọ́wọ́ kí ni mò ń wá bí kí ni mò ń wá bí. Ṣé o gbọ́ tó sọ ni? Ta làwọn? Ọkọ mi nì. Níta ni? Ọkọ mi ló dúró ẹni tí mo nífẹ̀ẹ́ nìyẹn. Ọkọ èrè? Bẹ́ẹ̀ni. Kì í ṣe ẹni ni ó jo gbogbo táyà mi ní ibi tí mo ti wá bá ẹ lọ́dọ̀ sísá ẹ̀. Tí mo ní wípé ká ní mo ní agbára ẹ̀ ni màá lo ọ̀bẹ fi bẹ́ táyà mẹ́rẹ̀ẹ̀rin yẹn màá fọ́ gbogbo windshield màá yọ steering màá yọ bọ́lẹ̀ èmi náà ni èmi ọkọ ẹ̀ rí. Àbí mo ṣe léwọ̀ ni. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ṣe léwọ̀ ni àbí bí jọ léyìn ẹ wo round náà ṣọjọ́ léyìn ni ẹ ti ṣe léwọ̀ tipẹ́tipẹ́ á dẹ̀ da fún yín ó máa pè yín kẹ̀ máa lọ sìn kó tó bọ́ sí nǹkan mi. Bẹ́ẹ̀ ni mo sọ. Dọ̀jà. Èwo ni dọ̀jà tó ń ṣe hà kí ni hà tó ń ṣe. Tèmi bá mi o. Ó dá ṣe mọ́. Ṣé wọn pé mo sọ fún lọ́jọ́ ìpàgbàyà ni nísìnyí wọn kọ́ sí ìbálò ṣe ra yín sínsìn. Àgbàyà ni. Mi ò gbọ́. Àgbàyà. Ó ti tán. Tó bá fẹ́ kí àgbàyà wá di yálà yálà ẹ máa lọ. Dọ̀jà. Oyún mi dà. Oyún wo? Ẹ̀dẹ̀ ń yanu gbàgà oyún wo? Níbo lóyún wà? Ṣé ẹ̀yin àgbàyà tún ní súlí? Ẹ wọ́n máa dààmú èmi ká ẹ̀ máa dààmú èmi ká ẹ̀ máa ṣe mí ní baribo. Ẹni tí mo nífẹ̀ẹ́ lé lẹ́yìn tí mo lọ́ọ̀fù. Ṣé o gbọ́? Pátákùtà ló kọ́ bá òde jọ. Ẹ̀dẹ̀ ìyá ń gbàgà. Dọ̀jà. Ìsìn ilé mi dẹni tó gbéyàwó súlí. Ìjọba ní sùúrù. Ṣé ẹ gbéyàwó súlí ni?
ṣé ìgbéyàwó sùúrù tẹ̀ fẹ́ máa dà láàmú káàkiri ni ẹ wo bàbá kó rí pé ó máa bọ́ sí nǹkan mi lára mi ẹ máa lọ sí ọ̀dà máa pèlò lẹ́yìn lórí ẹ̀dẹ̀ má dìbí ìbàmọ́ láyé tí n bá ka imọ́ street lásán pé ẹ̀rìn ní street wàhálà so. mo dáràn tipẹ́tipẹ́ owó àjẹmọ́gbó. kí lè ṣe tó ẹ kó ìbájere. ojú òpó lójú. ọ̀nà rẹ jẹ́ ẹ̀rọ ni ẹ. ojú òpó olódì. má dé ibà náà. ilé ẹ̀rọ àmì. gbàyà ká gbàyà. Lájà irú ọ̀rẹ́ wo ni wá àti Gbadé jọ ń ṣe? ọ̀rẹ́ tímọ́tímọ́. ọ̀rẹ́ tó jẹ́ wípé ẹ ò lè bára yín sòótọ́ ọ̀rọ̀. a máa ń sọ. tẹ́ bá ń bára yín sòótọ́ ọ̀rọ̀ kò yẹ káyé ẹ̀ wá rí bó ṣe rí. nítorí òótọ́ ọ̀rọ̀ tí n bá ń bá Gbadé sọ òun ló jẹ́ pé àtìgbà tí mi ti abroad dé kò fojú kàn mí ju ẹ̀ẹ̀kan lọ. bọ̀dá mo bá sọ àbí mi sọ báyìí mo ní kó já lọ wọ́n kú ọdún wọn ni wọ́n ṣe ara ni wọ́n lè wà ní bògìlà ká lọ wọ́n bẹ́ẹ̀ ní ìgbà tí wọ́n bá wà lára ìgbà tó máa lọ mo bá sọ. òótọ́ ọ̀rọ̀ ó korò lóòótọ́ àmọ́ téèyàn bá gbé tó ẹ̀mí ó ṣara lóore. Gbadé èyí tó ń gbé kiri tó pè níyàwó ẹ tó lóun lóyún fún ẹ òun dà. ó ti lọ. ọlọ́mọ tó tún wá gbé wálé níbo ló wà báyìí. ọmọ ọlọ́mọ ló kó wà yín náà ti lọ. wá wo gbogbo nǹkan tó wá fi ọjọ́ ayé ẹ ṣe pátápátá they are all gone. wá yí ẹ báyìí. Anyway ó bá ní kò tí bàjẹ́ nítorí ìyàwó ẹ táwa mọ̀ ní ìyàwó tó bímọ fún ẹ kò kọ̀ ẹ́ nítorí láti bẹ̀rẹ̀ tó lóun ti lálàá pátápátá ló ti mọ̀ wípé níjọ́ kan ó máa wá dì báyìí gbogbo ohun tó ṣe pátápátá kò sí èyí tó ṣẹ̀yìn mi bó ṣe kúrò nílé èmi gangan ni mo sọ fún wípé ó yá páàkì ẹrù ẹ kó kúrò bóyá orí ẹ máa pé wàá mọ bó ṣe yẹ kó lo láìfẹ́ ni but a mọ̀ wípé níṣe ni gbogbo ẹ tún máa dojúrú pátápátá bóyá ló mọ̀ wípé ọmọbìnrin yẹn ó ń gbélé ẹ ó ti ń kọ́lé tara ẹ kọ́lé ò mọ̀ nǹkan tó ò tún wá mọ̀ èmi á tún wá jẹ́ kó yé ẹ mọ́tò tó sọ wípé òun lọ háyà ọmọbìnrin yẹn ló ní mọ́tò ẹ̀ dráìvà tí wọ́n ń sanwó fún bóyá ló mọ̀ pé dráìvà ẹ̀ ni sórí wípé o ò gbọ́n rárá o ò gbọ́n o ò ní common sense though that is not common to common people anyway and the woman lives happily nínú ilé tara ẹ̀ tó kọ́ she is well contented but ó sọ wípé òun ò fìgbà kankan ọkọ òun. ó sọ bẹ́ẹ̀. wọ́n ṣe wá rí báyìí nísìn èwo ni wọ́n wá ń ṣé o sì ń fẹ́yàwó ẹ ni àbí báwo. bọ̀dá ìbéèrè yín ò ní pé èèyàn ṣètò máa tì sí ma ọ̀dà mo bá dáhùn kọ̀ọ̀kọ́ o kí ló fẹ́ pọ́n kọ̀ fún un náà kọ̀yàwó ẹ mọ̀ pé gbogbo ìrìn àjò ayé èèyàn bá fẹ́ rìnrìn àrè bí ẹni tí mọ́kà pè ní yóò rìn náà ni iṣẹ́ rí nǹkan kan nìyẹn kàn fẹ́ bẹ́yìn fún bó lẹ́sìn bá wa yanjú ọ̀rọ̀ yìí dẹ́rẹ́ ní pé gbogbo nǹkan yẹn kò sẹ́yìn bí ó sì di pé yóò kó lọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ kó máa gbé lọ́dọ̀ ẹ̀. ẹ̀yin òun ṣe nǹkan tó le rárá torí gbogbo ẹ̀ pátápátá láti yanjú kódà tó bá fẹ́ rí ìyàwó ẹ̀ níbi tí Ọlọ́run kẹ́dé lẹ́nìí tó bá ṣe tán ẹ jẹ́ ká jọ débẹ̀ ẹnu àyà báyìí ni alanúlẹ̀ o kò ní lè pàdé. Dọ̀tun gbogbo nǹkan tí ọ̀nkú sọ yẹn ṣé o mọ̀ sí. bẹ́ẹ̀ ni sà. o mọ̀ sí gbogbo nǹkan tí ìyá ẹ ṣe yẹn pátápátá. bẹ́ẹ̀ ni sà. yes sir bẹ́ẹ̀ ni sà. Gbadé kí ni gìrìgìrì tó ń go fọmọ ọlọ́mọ ńgbà tó ló mọ̀ sí ńkọ́ sígbà tó mọ̀ sí ńgbà ayé ńkọ́ lé lọ sí kọ́ lọ wọlé dànù ni àbí ìmọ̀ bọ́ sọ́ngbà náà tí máa ń bá sọ owó kọ́lọ́ máa ń sọ pé láti ṣe ní màá ti ṣe ara ẹ̀ o lè dàgbà tó báyìí kọ́ mọ́ màá ti ṣe ara ẹ̀ ọ̀rọ̀ ti jọ́ tí mò ń bọ́ sọ̀rọ̀ náà pé bíbọ̀ ọ̀dà jókòó sí ló jókòó sí tọwọ́ singlet white tí mò ń ṣàlàyé mọ̀ pé kí ni àbúrò máa kó adìẹ ọlọ́mọ káàkiri ṣé èèyàn máa ra mọ́ọ̀lù ẹ̀tọ́ ìtòrò ni kò ní tó fún mi lésì síbi tó ń sọ fún mi pé kí nìkan tó tutù mo fẹ́ mu àbí tó ń ṣàlàyé fún mi kàn ọ ní ìṣẹ̀wá di pé kí nìkan wá ń kanra mọ́ ọmọ lọ kí ló fẹ́ kanra fún sí
tí ì bá tiẹ̀ sí bó ṣe jẹ́ náà gbogbo tó ń sọ pé òun gbọ́n tó tọpọ̀ ọgbọ́n tẹ́ pé kò sẹ́ni tó gbọ́n tó ọ bóun ló ṣe máa dúró tó lóyún tẹ́ pásọ ní dì inú tí ń kọ̀yìn sí ọ ni àbójẹ wo lè mú ọ tẹ́ máa lórí bẹ́ẹ̀ ń pèrọ ni o ẹ lóyún kò bọ́ra fún ọ ni ti di àsọnù fún ọ àmọ́ bọ́lá ti máa sọ̀rọ̀ rẹ̀ nu bọ̀dá tí mo parọ́ fún yín ṣe rí gbogbo ìgbé ayé tí ń gbé àtàmọ́bìnrin ìjàmbá tá fún jàǹbára ni gbogbo ní àti pátápátá wọ́n jọ fẹ́ lura wọ́n jìbìtì ni ẹni yára lògùn gbé ni bó bá wù ọ nísìn ní bọ̀dá mú ọ lọ kò sì jẹ́jẹ́ tó bá wù ọ ọmọ sì jẹ́jẹ́. ìyẹn ni pé life of deceit ló ti ń lò all this while. bọ̀dá ń bò lẹ́mu lọ. tó bá ti yá kò ní pẹ́ mọ́. wàá máa gbọ́ o òfin ti ń bẹ́lẹ̀ yóò kọjú òfin inú ìwé mímọ́ lófin Mósè o ọ̀rọ̀ afárá rẹ̀ balẹ̀ tó bá dọ̀ ni kẹ́tí pé kọ́ wá débẹ̀ kó máa ti bẹ́ẹ̀ pé ipò dájú ní ìbájọ́ sí ni o dúró sí. ọjọ́ máa ṣe rẹ léṣe àti kọ́ máa pọ̀ ọkọ̀ lé ni àmọ́ ọkọ̀ rẹ̀ kọ́ ni ó wà nù ìwé o àyè ti pé wọn ilé ọ̀jẹ̀ tí ìyàwó rẹ̀ ní ọkọ̀ ẹni ní tó burú bẹ́ẹ̀ kó wá ara sí jẹ́ẹ́jẹ́ tó bá ti débẹ̀ tó wà lọ́ àbáyé ni o owó gidigidi jọ́sí tó ti rí nísìn kò sọ náà àbújá kankan lọ́rùn ọ̀pẹ báyìí o ọlọ́run sì bọ̀ sí èyí pókú bí má bò mí àwọn ọmọ rẹ̀ náà lọ́wọ́ à ń bẹ̀ ọ̀rọ̀ àti jẹ́jẹ́ tó bá ní wọn fẹ́ gba tẹ́nàntì ìṣọ́ gbà kò sí tó máa kọ̀m̀pléǹtì ìwọ kọ́ ló sì máa pè wọ́n kọ́ máa fọ́n wíwé òfin àsìkò bẹ́ẹ̀ lọ́wọ́ wọlé ẹnu rí ọ̀tọ̀ rọ̀ ń bẹ́ o oúnjẹ ní bá gbé dání ìfọ̀mọ́pẹ́ náà ìkéré ọ̀jẹ́ ń bẹ̀ torí gbogbo tó nu obìnrin tó fi lè wu tẹ̀gbẹ́ yà máa sọ̀rọ̀ kò bá kún gbèsè èmi náà wà máa wù ọ́ kọ́kùnrin rédíò kó bí rédíò kéjò sáà máa lọ ni bọ̀dá gbogbo ọ̀rọ̀ ọ̀dọ́wọ́ yín yọ tẹ̀lé yín èmi náà wà máa wù ọ́. ẹ ṣe fún mi. jàǹbá ta fún jàǹbára. jàǹbá ta fún jàǹbára láyé. onírànkò lówó elétè fẹ́ rajà alábòsí ní ta ló máa rajà irọ́. jàǹbá ta fún jàǹbára láyé. ọmọ mi tẹ́tí o gbọ́. jàǹbá ta fún jàǹbára láyé. tẹ́tí o gbọ́rọ̀ mi. jàǹbá ta fún jàǹbára láyé. láyé tá wà. jàǹbá ta fún jàǹbára láyé. jàǹbá ta fún jàǹbára. jàǹbá ta fún jàǹbára láyé. jàǹbá ta fún jàǹbára. jàǹbá ta fún jàǹbára láyé. onírànkò lówó elétè fẹ́ rajà alábòsí ní ta ló máa rajà irọ́. jàǹbá ta fún jàǹbára láyé. má fàṣírí ọjà mi hàn ẹ́. irọ́ ló ń pa. má fàṣírí ayé mi hàn ẹ́. irọ́ ló ń pa. má jẹ́ kán tàn ẹ́ gbà tọwọ́ ẹ. irọ́ ló ń pa. sísá mo fẹ́ràn ẹ. irọ́ ló ń pa.